Lórí ọ̀rọ̀ nǹkan àbáláyé, ẹ̀sìn mẹ́ta lẹ̀sìn mi máa ń sọ ní gbogbo ibi. Ìwọ tó ti gba iṣẹ́ ọba, o ti mọ̀ pé iṣẹ́ mẹ́ta ló yàn láàyò. Mùsùlùmí ni ẹ́, onígbàgbọ́ ni ẹ́, àbáláyé pọ́nbélé ni mí. Nítorí pé bàbá tó dàlú yìí sílẹ̀, àbáláyé ló fi dá nǹkan ẹ̀ sílẹ̀. Tí a bá wò lénìí, ohun tá a ṣe rí pé àwọn nǹkan tí ó yẹ kó máa ń ṣẹlẹ̀ ń bòmí. Nítorí ọ̀pọ̀lọpọ̀ wa ti gbàgbé ìṣẹ̀ṣe, a ti gbàgbé nǹkan tá a bá, nǹkan tó wá bá wa là wá ń dúlé. Òun là ń dúlé, èmi ò fi ìṣẹ̀ṣe ṣeré, wọ́n mọ̀ mí. Gbogbo ìgbà tó yẹ kí wọ́n máa gbẹbọ ló ń gbẹbọ wọn, mo dẹ̀ ń sọ ní gbogbo ibi. Nítorí pé ohun tá a bá nìyẹn, mo ò fi ṣeré o. Mo ń ṣe nígbà tó yẹ kí n máa ṣe, mo dẹ̀ tó bá ti pé ìgbà báyìí là ń ṣe, gbogbo ìgbà tá a fẹ́ ṣọdún wọn ti wà nù ro, tásìkò yẹn bá ti tó, à ń ṣọdún wa, gbogbo ọdún là ń ṣe. So nítorí pé níjọ̀hún àná, nígbà tí ìgbóná wọ̀lú yìí, bàbá ńlá wo gùdù, ó padà lọ sílé. Ó lọ gbé òòṣà kan tá ń pè ní gbégún wá, tá ń pè ní ṣòdo. Nígbà tó gbé ṣòdo yìí dé, tó ṣètò, tó ń wọ́n ẹ̀rọ sí gbogbo ìlú yìí, ìgbóná yẹn ó kù ńlẹ̀. Ṣóyé, ó ká kù ńlẹ̀ dọ́là là ń ṣe lọ́dún méjì. Tọ́dún ẹ̀ bá ti tó, tẹ́yìn gan bá wọ̀lú ẹ̀ mọ̀pọ̀ ń ṣe nǹkan lò. Àwọn ọmọ wa ń wá láti gbogbo àtòkèkun àti gbogbo bí lọ ti ń wá, kò sẹ́ni tó fi ṣeré. Ẹ wo tí ìtàn ìyá wa Adélárù ti sọ lẹ́ẹ̀kan, nígbà tójú ọmọ pọ́n wọn, tọ́bọ ìmọ̀lẹ̀kìnẹ̀ kò móṣù náà jẹ́ ó lóyún tó fi bímọ. Tá a fi máa mọ̀ pé gbogbo àwọn nǹkan yìí kò ṣeé pàtì. Èmi ò fi ìṣẹ̀ṣe ṣeré o. Ọba tèmi ò fi ìṣẹ̀ṣe ṣe ní gbogbo ìgbà. Mi ò fi ṣeré. Àwọn ìlú mi náà dẹ̀ fẹ́ràn mi pẹ̀lú yẹn. Wọ́n mọ̀ pé mi ò fi ìṣẹ̀ṣe bàbá ńlá wọn, mi ò fi ṣeré. Tó bá dẹ̀ di pé ká ti mùsùlùmí náà, iwájú lẹ̀ ti máa bá mi. Tó bá dẹ̀ jẹ́ ti kìrìsìtẹ́nì náà, iwájú lẹ̀ ti máa bá mi. Èèyàn ò ní ká má ṣe ìgbà títí lè tiwọ́ tó bá ti lè gbà láti jọba. Gbogbo nǹkan tó bá yẹ nílùú ò gbọ́dọ̀ sá fún. O ò gbọ́dọ̀ sá fún. Ìwọ tó ti gbọ́ ṣe máa ní òun fẹ́yàn kan kó máa lọ bẹ́ẹ̀ ṣe. O ò mọ̀ tẹ́lẹ̀ kó tó gbà ni. O mọ̀ náà kó tó gbà náà. Nídìí eléyìí ó ti di dandan. Èmi ò fi ń ṣeré o. Kọ́ jí mi láago kun òrùpó ti yá, ó yá ni o. Torí pé iṣẹ́ ti gbà ni ọ̀rọ̀. Bó dẹ̀ ti di dandan pé kéku máa ké bí eku, kẹ́yẹ máa ké bí kọ́mọ èèyàn máa fọ́n bí ọmọ èèyàn. Ní àsìkò tí a wà yìí, lórígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé, ètò ìdàgbàsókè ti fẹjú débi pé apá ìjọba orílẹ̀-èdè kan kì í ká ìdàgbàsókè gbogbo agbègbè tó bá ní. Omi kékeré lèèyàn rẹ́ lásì. Kódà apá ìjọba ìpínlẹ̀ kan kì í ká ìdàgbàsókè gbogbo àdúgbò tó wà lábẹ́ wọn. Bí nǹkan bá fẹ́ dáa, alábúlé ni yóò tún abúlé rẹ̀ ṣe. Onílùú ni kì í fẹ́ kó tú. Onílùú yóò tún ìlú rẹ̀ ṣe nítorí ẹlẹ́rù ni yóò kọ́kọ́ gbé e. Èyí nìkan ló lè mú iṣẹ́ ìdàgbàsókè ìlú rọrùn fúnjọba. Ohun tí àwọn ọba tí ìdàgbàsókè ìlú wọn bá sì jẹ́ lógún máa ń ṣe nìyẹn. Bí àpẹẹrẹ, èyí ni ìlú Ogunbọ, ìlú ńlá kan níjọba ìbílẹ̀ Ìtìọ̀sà nípínlẹ̀ Èkó, níbi tí wọ́n ti ń dá bí ẹdun tí wọ́n ń rọ̀ bí òwe. Ìlú náà kéré lójú, ṣùgbọ́n atákẹ́rẹ́ ìjápọ̀ ni. Ìdàgbàsókè ìlú náà ju ohun tó ń ṣẹlẹ̀ láwọn ìlú ńlá míì lọ. Ìyẹn náà ni wọ́n ṣe ń pè ní ìlú kékeré tó ń ṣọkọ ìlú bàǹtàtà. Báwo nìlú náà ṣe jẹ́ bẹ́ẹ̀ gan? Ẹ farabalẹ̀ kẹ́ ẹ gbọ́ ìtàn ìlú Ogunbọ látẹnu ọba wọn aláìlúwà Muslim Abiọdun Ogunbọ Gbádéwọ̀lú, ẹni tí wọ́n fi jẹ baálẹ̀ tó sì ti bẹ̀ dọ́ba. Orúkọ mi ni aláìlúwà ọba Muslim Abiọdun Ogunbọ Ògùdú Ọ̀ṣádì ti ìlú Ogunbọ ní ìjọba ìbílẹ̀ Ìtìọ̀sà nípínlẹ̀ Èkó nílùú Nàìjíríà. Ọba tó yìí tó túmọ̀ ṣàràṣì ní mi ní August 16, 2022 ni mo jẹ ọba ìlú Ogunbọ. Gẹ́gẹ́ bí ipò tí dìmú náà ó ṣe sí díẹ̀, sẹ́kẹ́tìrì ìlú yìí tí a mọ̀ sí akọ̀wé ni mo kọ́kọ́ jẹ fún bí ọdún
mẹ́tàlélógún ni mo fi jẹ́ sẹ́kẹ́tìrì akọ̀wé ìlú yìí kó tó di pé ìlú lápapọ̀ á fi mí jẹ baálẹ̀ ìlú yìí kó tó di pé àwa ṣẹ̀ṣẹ̀ sọ di ọba ní ọdún tó kọjá. Ní ìtàn ráńpẹ́ nípa ìlú Ogunbọ gẹ́gẹ́ bí àwọn bàbá ṣe bọ̀ wọ́n ní pé ilé ayé tí a wà yìí ìtàn bọ́mọdé ò bá tàn ní ọ̀nà àbárọ̀bá àrọ́bá ni bàbá tàn. Ìyẹn ló dífá fún ìtàn ìlú Ogunbọ. Ẹni tó dá ìlú Ogunbọ sílẹ̀ orúkọ ẹ̀ ń jẹ́ Abiọdun Ògùdù Ọ̀ṣádì tí ó wá láti ìlú Ṣakí. Ọmọ Ṣakí ni Ògùdù tí ó jẹ́ ọmọ ọ̀kẹ̀rẹ̀ Akíbẹ̀kún nílùú Ṣakí. Ògùdù jẹ́ ọmọọba. Nígbà tí Ògùdù tí ó dàgbà tóun náà ti tójú bọ́ ó gbéra gẹ́gẹ́ bí Yorùbá ṣe bọ̀ wọ́n ní tí ọmọdé bá tó nọ́kọ́ á nọ́kọ́. òpònú ènìyàn ní sọ pé bàbá òun kò gbọ́n. ọgbọ́n kan ni wọ́n sá fi fẹ́ ìyá rẹ̀, ọgbọ́n kan ni wọ́n sì fi bí àwọn ará ìlú Ogunbọ. Kò gbàgbé àṣà àti àwọn òrìṣà tí baba ńlá wọn mú wọ ìlú náà. Àwọn òrìṣà ńláńlá tó mú bọ̀ láti Ṣakí títí dòní ni wọ́n ń bọ àwọn òrìṣà náà tí wọ́n sì kọ́lé fún wọn níkọ̀ọ̀kan. Bí a bá ṣe bí wọ́n ti ń ṣe, dandan ni kó rí bó ti yẹ kó rí. Àṣà ìbílẹ̀ tí wọn kò jẹ́ kó parun nílùú Ogunbọ ó pẹ̀lú ohun tó ń mú ìdàgbàsókè bá ìlú náà lójoojúmọ́. Ẹ̀yin náà ẹ wò ó, gbogbo òòṣà wọn ló lójúbọ. Lórí ọ̀rọ̀ nǹkan àbáláyé, ẹ̀sìn mẹ́ta lẹ̀sìn mi máa ń sọ gbogbo bí. Ìwọ tó ti gba iṣẹ́ ọba o ti mọ̀ pé iṣẹ́ mẹ́ta ló yàn láàyò. Mùsùlùmí ni ẹ́, onígbàgbọ́ ni ẹ́, àbáláyé pọ́nbélé ni mí. Nítorí pé bàbá tó dàlú yìí sílẹ̀ àbáláyé ló fi dá nǹkan ẹ̀ sílẹ̀. Tí a bá wò lè ní ohun tá a ṣe rí pé àwọn nǹkan tí ó yẹ kó máa ṣẹlẹ̀ máa ń ṣẹlẹ̀ ń bòmí. Nítorí ọ̀pọ̀lọpọ̀ wa ti gbàgbé ìṣẹ̀ṣe, a ti gbàgbé nǹkan tá a bá, nǹkan tó wá bá wa là wá ń dúlé. Òun là ń dúlé, èmi ò fi ìṣẹ̀ṣe ṣeré, wọ́n mọ̀ mí. Gbogbo ìgbà tó yẹ kí wọ́n máa gbẹbọ ló ń gbẹbọ wọn, mo dẹ̀ ń sọ ní gbogbo bí. Nítorí pé nǹkan tá a bá nìyẹn, mo ò fi ṣeré o. Mo ń ṣe nígbà tó yẹ kí n máa ṣe, mo dẹ̀ tó bá ti pé bàbá yìí là ń ṣe, gbogbo ìgbà tá a fẹ́ ṣọdún wọn ti wà nù rose tasco ẹ̀ bá ti tó à ń ṣọdún wa, gbogbo ọdún là ń ṣe. Ṣé nítorí pé níjọ̀wọ́n àná nígbà tí ìgbóná wọ̀lú yìí, bàbá ńlá wo Ògùdù ó padà lọ sílé, ó lọ gbé òòṣà kan tá ń pè ní gbégún wá tá ń pè ní ṣòdo. Nígbà tó gbé ṣòdo yìí dé tó ṣètò tó ń wọ́n ẹ̀rọ sí gbogbo ìlú yìí, ìgbóná ẹ̀ ó kù ńlẹ̀. Ṣòye ó ká kù ńlẹ̀ dọ́là là ń ṣe lọ́dún méjì tọ́dún ẹ̀ bá ti tó tẹ́yìn gan bá wọ̀lú ẹ̀ mọ̀pọ̀ ń ṣe nǹkan lò. Àwọn ọmọ wa ń wá láti gbogbo àtòkèkun àti gbogbo bí lọ ti ń wá, kò sẹ́ni tó fi ṣeré. Ẹ wo tí ìtàn ìyá wa Adélárù ti sọ lẹ́ẹ̀kan nígbà tójú ọmọ pọ́n wọn tọ́bọ ìmọ̀lẹ́kìnẹ̀ kò móṣù náà jẹ́ ó lóyún tó fi bímọ. Tá a fi máa mọ̀ yìí pé gbogbo àwọn nǹkan yìí kò ṣeé pàtì. Èmi ò fi ìṣẹ̀ṣe ṣeré o, ọba tèmi ò fi ìṣẹ̀ṣe ṣe ní gbogbo ìgbà, mi ò fi ṣeré. Àwọn ìlú mi náà dẹ̀ fẹ́ràn mi pẹ̀lú yẹn, wọ́n mọ̀ pé mi ò fi ìṣẹ̀ṣe bàbá ńlá wọn, mi ò fi ṣeré. Tó bá dẹ̀ di pé ká ti mùsùlùmí náà iwájú lẹ̀ ti máa bá mi, tó bá dẹ̀ jẹ́ ti kìrìsìtẹ́nì náà iwájú lẹ̀ ti máa bá mi. Èèyàn ò ní ká má ṣe ìgbà títí lè tiwọ́ tó bá ti lè gbà láti jọba. Gbogbo nǹkan tó bá yẹ nílùú ò gbọ́dọ̀ sá fún, ò gbọ́dọ̀ sá fún. Ìwọ tó ti gbọ́ ṣe máa ní òun fẹ́yàn kan kó máa lọ bẹ́ẹ̀ ṣe, ó mọ̀ tẹ́lẹ̀ kó tó gbà ni, ó mọ̀ náà kó tó gbà náà. Nídìí eléyìí ó ti di dandan, èmi ò fi ń ṣeré o. Kọ́ jí mi láago kun òrùpó ti yá ó yá ni o, torí pé iṣẹ́ ìlú iṣẹ́ ti gbà ni ọ̀rọ̀. Bó dẹ̀ ti di dandan pé kéku máa ké bí eku, kẹyẹ máa ké bí kọ́mọ èèyàn máa fọ́n bí ọmọ èèyàn. Èmi ò fi ṣeré o. Tí ó bá sọ nǹkan kan fún mi lénìí mo máa ṣe ni. Nítorí pé nígbà tí ìlú ẹ̀ bá pẹ̀ pé ṣe léyìí tí ò ṣe, tí nǹkan kan bá ṣẹlẹ̀ lọ́la ìwọ bá ló ní.
ìwọ ló nẹ̀bi. Ìdí ẹ̀ ni pé nípa ti Ìṣẹ̀ṣe pọ́nbélé ni wà ń bẹ̀ o. Ìgbàlẹ̀ tá a wà yìí ní ìgbàlẹ̀ Ogunbọ tó jẹ́ gbogbo ìgbàlẹ̀ Ogunbọ lápapọ̀ ní tilé toko òun la wà yìí. Ìgbàlẹ̀ Ṣódù Ọ̀gẹ̀gẹ̀ Arágọ̀gbalẹ̀ tó jẹ́ olórí eégún Ogunbọ pátápátá, àtọmọdé àtàgbà àtọkùnrin àtobìnrin tó yẹ pé ìjọ́ tó bá fẹ́ jáde báyìí ìdùnnú àtayọ̀ everybody máa ń dúró dè ni tó bá ti tásìkò tó fẹ́ ṣe ọdún ẹ̀ yẹn, àtọkùnrin àtobìnrin láti ọjọ́ Jímọ̀ tó máa ti bẹ̀rẹ̀ àìsùn títí di sátidé. Ọmọ akọ́rí eégún kan láàárọ̀ sátidé yẹn, eégún yẹn ní àṣìkà, òun ló jẹ́ bí atọ́nà Ṣódò yìí. Tó bá ti lè rí àṣìkà yẹn ń ta, ìyẹn máa ń kó ẹgbàá dání tó máa ń nọ rẹ̀ báyìí ni. Láftà tó bá ti nọ rẹ̀ ọ̀dọ̀ kábíyèsí ló máa lọ, á lọ nà kábíyèsí. Láftà tó bá nà kábíyèsí kò sẹ́ni bọ́dì tí ó lè nà láàrin ìlú yìí. Òun náà máa fi mọ̀ pé wọ́n ti fẹ́ ṣe ọdún Ṣódò. Tó bá dẹ̀ ti di nǹkan bí aago 4 nírọ̀lẹ́ àti rọ́wọn olóyè lóbìnrin lọ́kùnrin tó ti máa múra, wọ́n máa wà lẹ́nu ọ̀nà ọ̀gbàlẹ̀ tó máa lùlù tó máa jó. Tó bá ti jáde tó bọ́ sẹ́nu ọ̀nà ọ̀gbàlẹ̀ ń bì, ẹsẹ̀ ò ní gbẹ́ èrò. Ẹ rí gbogbo àwọn eégún tó kù tó máa ṣùrùbò tó yẹ pé àti lè rí òun gan fún rẹ̀ gan, àwọn èèyàn máa ń bẹ̀bẹ̀ ni pé kàn jọ kọ́ jẹ́ kọ́ wọn rí. Bó dẹ̀ ṣe ń wá tó wá ń wò, ọ̀pọ̀lọpọ̀ èèyàn tó ń wá bó ṣe wá ń wò tó ń sọ pé kọ́ wọn lè rí, àìmọye èèyàn lọ́ọ̀ kí ń rí. Tó yẹ pé tó bá tún fẹ́ ṣe lọ́dún mi ẹlòmíì á tún padà wá pé òun ò rí ní ìtọ́ṣe lọ yẹn. Àsìkò ẹ̀rùn la máa ń ṣe. Àsìkò ẹ̀rùn tá a dẹ̀ ń ṣe yẹn ó ní ohun tó mú wá tó fi jẹ́ pa fi ń ṣe lásìkò ẹ̀rùn yẹn, torí pé ìgbà yẹn nǹkan bíi ìgbóná ó wọ̀lú ńgbà yẹn. Làwọn bàbá yẹn wá ní kí lọ́wọ́n lè ṣe, òun lọ́wọ́ fẹ́ wá padà lọ sí ilé tí wọ́n fẹ́ wá lọ gba ìdí tí eégún yìí fi ń jáde nìyẹn. Táṣìkà yẹn bá jáde láàárọ̀ á wọ́n ẹ̀rọ káàkiri àárín ìlú. Tó bá ti wọ́n ẹ̀rọ yẹn tó bá dìrọ̀lẹ́, òun Ṣódò yìí jẹ́ gẹ́gẹ́ bí eégún kan tó yẹ pé kò ní ọwọ́ báyìí, ó kàn wà bọ́rọ̀ gidi bó ṣe wà yìí náà ló ṣe wà. Tó bá ti wá fi aago ẹ̀ yẹn ló máa fi wọ́ ìlú yìí. Tó bá ti fi aago yẹn wọ́ ìlú yìí, wọ́n máa fi aṣọ ẹ̀ nu àtọkùnrin àtobìnrin àtọmọdé àtàgbà, wọ́n máa fi nù wọ́n lára. Kò sí nǹkan tó ń jẹ́ gbóná mọ́ láàrin ìlú. Ọdún mẹ́ta la máa ń ṣe, bọ̀ tí kinní yẹn bá wá, kábíyèsí lè pè pé òun fẹ́ ṣe lásìkò tó bá wù ú. Ọmọ nǹkan ẹ̀bẹ̀ la máa ń lò tí kinní yẹn bá ti dé. Bọ̀ bí nǹkan jíjẹ tó máa fi ń bọ́ ẹran àgbò funfun àti òbúkọ òun náà máa fi ń bọ́. Kò di ti Ṣódò lọ́wọ́ o, tó bá tásìkò ń sìn àtàfà àtẹ pásítọ̀ gbogbo alájọ ń ṣe o, torí nǹkan tá a bá kó tó di pé àwọn ẹ̀sìn dé nìyí o. Torí àwa tá a dẹ̀ wà ń bẹ̀ àfi ṣeré. A dẹ̀ dúpẹ́ lọ́wọ́ kábíyèsí wa aláìlúwà wa náà pé kò fi nǹkan bẹ́ẹ̀ kò fi ṣeré. Ó ń bá wa ń bójútó anytime tó bá ti hùn, àsìkò tó bá hùn tó ti mọ̀ pé àsìkò ẹ̀ ti pé ó máa ṣẹ̀tọ́ ẹ̀ ni. Orúkọ mi ni Chief Jimoh Oyèkúnlé láti ìlú Ogunbọ, aláṣẹ Ẹlẹ́kù of Ogunbọ land. Ibi tá a wà yìí Ìgbòòrò nìyẹn nílùú Ogunbọ, Ìgbòòrò rẹ̀ nílùú Ogunbọ. Gẹ́gẹ́ bí torí àjànà sínlé, èmi náà ni mo dúró fún, àti ti Èkìnẹ̀ àti ti Ìgbòòrò èmi ni mo dúró fún. Bẹ́ẹ̀ tí a bá fẹ́ ṣe orò yẹn kò sígbà tí a lè ṣe. Ìgbà tí wọ́n bá ti sọ pé ó yá àbí a fẹ́ ṣètùtù nílùú ni o, tàbí nǹkan kan ṣẹlẹ̀ ni o, so wọ́n á ní kí wọ́n ṣèdè, kí orò jáde, kí obìnrin wọlé, kí ọmọdé wọlé, àti ẹni tí ó bá ṣàwòrò kó wọlé. Ọlọ́run ọba má jẹ́ àrí kó ṣe dáadáa. Tí nǹkan kan bá ṣẹlẹ̀ tàbí ó lè wọ́ọ̀lù látijọ́, wọ́n á ní kó ṣèdè. Tó bá ti ṣèdè báyìí, ó lè yẹn wọ́n máa mú. Tó bá dẹ̀ mú tó ti ṣàlàyé ibi tóun ti wá àbí bákan ti rè, wọ́n á fi lé àní kó máa lọ. Bẹ́ẹ̀ ni ó ṣe é ṣe, à ń ṣe ní gbogbo ìgbà ni. Kódà lẹ́nu ìgbà tí kábíyèsí jẹ, à ń ṣe ní ìrọ̀wọ́ nírọ̀sẹ̀ tó jẹ́ pé kábíyèsí náà náwó sí i. Tàdé fi ń ṣe, tá fi ń ṣe tutù kí ló lè dá, kí ló lè tùbà kó lè túṣẹ. Ó ti mú àǹfààní gidigidi wá o fún ìlú lẹ́nu, even though gan lẹ́nu ìgbà tí kábíyèsí wa jẹ, ó ti mú àǹfààní wá gidigidi débi wípé wọ́n ṣe orò yẹn nígbà ògbó tí ìlú fi ń dùn tó dẹ̀ fi ń tùbà tó ń túṣẹ. Àti wípé tí Èkìnà náà tí a sọ yẹn,
òòṣà tí a bá nílùú gangan ní Èkìnè yẹn, débi pé tí wọ́n bá fẹ́ ṣọdún ẹ̀, torí a máa ń ṣe ọdún ẹ̀ ní gbogbo ìgbà tá a máa ń ṣọdún ẹ̀, torí pé tí wọ́n bá bẹ̀rẹ̀ báyìí a máa ń ṣe láìsùn. Ìjọ mẹ́sàn-án la dẹ̀ máa fi ń ṣe, tí àwọn òòṣà kankan yẹn tó dẹ̀ máa ń jáde ní ìjọ kọ̀ọ̀kan títí wọ ìjọ mẹ́sàn-án, tó bá di ìjọ kẹwàá à parí ẹ̀. Kálukú wọn náà dẹ̀ ní orúkọ kọ̀ọ̀kan. Ibi inú gbòòrò yìí náà ló wà, ó wà ní ìsàlẹ̀ lọ́hùn yẹn, ojúbọ tiẹ̀ ó wà ń bẹ̀. Òòṣà Gbòdúrémirékè, Èkìnè Gbòdúrémirékè, orúkọ tó ń jẹ́ nìyẹn. Òun gangan ni òòṣà tí wọ́n fi tẹ̀lú Ìdó, òun àti Orò wọ́n fi tẹ̀lú Ìdó. Èèwọ̀ ti Èkìnè ó wà ń bẹ̀, èèwọ̀ tó Orò náà ó wà ń bẹ̀. Ní ìlú wa ń bí báyìí, ẹni tí ò bá ṣawo kò lè wọgbó Orò, obìnrin ò dẹ̀ ń wò, èèwọ̀ tiẹ̀ nìyẹn. Èkìnè òun náà ní èèwọ̀ tiẹ̀, èèwọ̀ ti Èkìnè ni wípé ẹni tí ò bá ṣawo ẹ̀ kò lè wọgbó ẹ̀, ìyẹn náà wà bẹ́ẹ̀. Ṣùgbọ́n tó bá jáde obìnrin ń wò, ó máa ń jó, wọ́n ń ṣeré fún un. Ṣòtìyé yín, ìyẹn Èkìnè yẹn ó ti bẹ̀rẹ̀ láti rí i ní ọjọ́ ọdún gangan. Kó tó di pé a máa ṣe ọdún, Òkóró máa jáde, ìyẹn ló máa dájọ́. Ó lè nù kújọ́ mẹ́sàn-án, tó yẹ ọjọ́ mẹ́sàn-án yẹn bá pé láàárọ̀ ìgòdó máa jáde, wọ́n máa ṣe tutù fún ìgòdó máa jáde. Nítorí ká tó bọ́ yẹn pàápàá náà, ó máa ń ní èdè tá a máa ń pè. Tí a bá máa bọ́ báyìí, a lè sọ pé ẹ̀sọ́ Èkìnè, ẹ̀sọ́ Èkìnè, ẹ̀sọ́ Èkìnè, ṣàṣà wọ́n léjàre o, ẹlẹ́kù o. Bẹ́ẹ̀ náà máa fi akọrin pé ẹlẹ́kù mọ́dé, ó bá ṣe ń omú komi o, ẹlẹ́kù mọ́dé. Wọ́n á kọrin yẹn, tó bá ti kọrin yẹn wọ́n á bọ́ láàárọ̀, tó bá dẹ̀ ti bọ́ láàárọ̀, àwọn obìnrin á ti pọ̀ ń bíbá yìí gan, láwọn obìnrin ní gbogbo aráàlú àti Sókó àti Ghana àti Gùn àtàwọn ìyàwó wa pẹ̀lú ọmọdé, wọ́n á ti bọ́ sẹ́nu ta yẹn. Tó bá ti jáde báyìí, eré ti bẹ̀rẹ̀ nìyẹn. Tó bá dẹ̀ ti bẹ̀rẹ̀ eré bẹ́ẹ̀, ibì kan wà ń bẹ́ẹ̀, wọ́n máa pa bì ń bẹ́ẹ̀. Tá bá tún máa dé ibi ojú ògùn lọ́hùn yẹn náà, ojú ògùn àbáláyé, wọ́n tún máa pa bì, tó máa jó tó máa yọ̀, tá máa fi ń ṣe ètùtù ìlú tí ìlú máa fi ń tùbà tó fi ń túṣẹ. Ìjọ mẹ́sàn-án la máa fi ṣe gidigbe. Tó bá di ìjọ kẹwàá àkásẹ̀ ńlẹ̀. Ó ní oúnjẹ tí wọ́n máa ń jẹ ńgbà náà. Nígbà àtayébáyé wọ́n máa ń ṣe iṣu tó máa fi ń ṣe àsáró. Ní ìdílé kankan wọ́n á máa gbé wá, tó bá dẹ̀ ń gbé wá bẹ́ẹ̀, oúnjẹ wọn nìyẹn. Iṣu wọ́n á fi ṣe àsáró, ìyẹn ló máa ń pè ní ẹ̀bẹ̀ tí a máa ń jẹ ńgbà náà, ìyẹn ti Èkìnè yẹn. So tí wọ́n máa wá fún wọn tí kálukú máa fi jẹ. Then ní ti ìmúra, wọ́n máa múra. Nígbà kan wọn ti ń wọ bàtà, bẹ̀tí nísìnyí àwọn ayé ti modernize ẹ̀ fún ti malẹ̀ yẹn, wọ́n máa wọ bàtà, kálukú máa jó, kálukú máa yọ̀. Oríṣiríṣi aṣọ náà ló lè wọ̀, ṣùgbọ́n abọ́ rẹ̀ yẹn ó ní aṣọ tó máa wọ̀, bí aṣọ white complete agbádá àbí kẹ́ aṣọ òkè, tó máa fi mọ̀ pé abọ́ rẹ̀ rè, ìyẹn gẹ́gẹ́ bí ẹlẹ́kù. Orúkọ tèmi ni Prince Ṣílé-Ṣàfáù Ògúnrẹ̀mí, Ojúolúwa ní ibi táwa yìí. Àwọn bàbá wa nílẹ̀ Yorùbá sọ pé tá bá gbálé tá bá gbàtà àtàn lá darí ẹ̀ sí. Gbogbo ètùtù tí bàbá wa Ògùdú Ọ̀kẹ́ Òṣàdì tó máa ṣe láti gbà wáṣẹ tó ti tẹ̀lú Ìdó, tó bá ṣe gbogbo ètùtù ìgbọ̀n báyé nǹkan kan ṣẹlẹ̀ ń lù tó ń wá bí pé kíkiní ẹ̀kọ́ kò bí olóde ìgbóná láti pé kán lè lọ, tó bá parí gbogbo ètùtù sí gbogbo ojú ìṣẹ̀ṣe, tó bá ti ṣe gbogbo ẹ̀tàn ibí ló ti máa parí gbogbo ẹ̀. Ìgbà ẹni eégún ṣódò yẹn, eégún bàbá ńlá wa yẹn Yẹ̀rú Ọ̀kín ọmọ ọlọ́fà àmọ́jọ ló ẹ̀ṣẹ̀ máa wá, ló máa jáde. Tó bá débí bó dẹ̀ ṣe ń bọ̀ láti gbàlẹ̀ tó ń bọ̀ láti pópó yẹn, kò tí ì ní yabí, ó máa lọ bẹ́ẹ̀ direct sínú gbàlẹ̀ ńbẹ̀ yẹn. Tó bá lọ sínú gbàlẹ̀, tó bá ṣe ohun tó yẹ kó ṣe lọ́hùn tán, ló ẹ̀ṣẹ̀ máa padà wá síta ń bí. Tó bá padà wá síta ń bí yẹn, ló máa ṣẹ̀ṣẹ̀ wá ṣe ètùtù ti bí. Nínú ètùtù ẹ̀ náà tó dẹ̀ máa ń ṣe ń bí, mo ta fi ń bọ ojú Olúwa díndín òbúkọ ni, tó kọjá ayé tó kọjá ọ̀run, àkùkọ adìyẹ ló máa fi bọ́ obì, ọtí, omi pẹ̀lú ẹmu, òun la máa fi bọ́. Tá bá ti wá fi bọ́ tán, gbogbo tó bá fi bọ́ ń bì yẹn, ibi náà ló ti máa jẹ́, wọn ò gbọ́dọ̀ gbé lọ́lé kéńkéńé egungun ẹ̀ báyìí, wọn máa kó gbẹ̀ sí ojú Olúwa ń bí ni. So lẹ́yìn ìgbà yẹn ṣódò á wà ń bẹ̀, á wọlé sínú bí, á jókòó, á ṣàdúrà, ojú àánú fọ́ yẹn
eégún ta sọ lẹ́ẹ̀kan pé ojú àánú fọ́ yẹn òun ni ọlọ́pàá ẹ̀ òun la gbẹnusọ ẹ̀ nítorí tó bá jáde ojú àánú fọ́ yẹn ò ní filẹ̀ ní ìṣẹ́jú kan tó bá lọ síwájú á padà tó bá lọ sẹ́yìn á padà ó máa ṣe ṣàṣàṣàṣà torí eégún àgbà ni eégún tẹ́ pé ní tí a ti fi kúrò níbi ojú ògún yẹn débi tá a bá pọ́nlé la máa sọ pé ó máa fi 10 minutes rìn ó lè lo 25 minutes torí ìrìn òun ṣe bí ìgbà tó ọmọ kékeré ẹ̀ṣẹ̀ ń rìn nìrìn ẹ̀ so tó bá jókòó bẹ́ẹ̀ ọwọ́ aṣàdúrà tán á ṣe gbogbo ẹ̀ á ka ìwọ̀ pé nǹkan báyọ̀ ètò tóun ṣe lọ́dún yìí o ìjó ti ń bíjó ayọ̀ ti ń báyọ̀ o nǹkan báyìí kọ́ máa ṣe bí ìgbàdo ni o bí nǹkan kan ni bí kọ́ máa ń yẹn pa ni aṣá sòfin yẹn tó bá ti sòfin yẹn lọ bẹ́ẹ̀ àwa jókòó síbẹ̀ àwọn obìnrin ìlú pẹ̀lú ọkùnrin ìlú á kọrin á máa yípo ẹ̀ ẹ̀kíní ẹ̀kejì ẹ̀kẹta ẹ̀ wọ́n máa yípo ojú olúwa yìí so ẹlẹ́kẹta yẹn làwọn obìnrin máa lọ báyìí ìmọ̀ bọ́ta tó ní ìmọ̀ bọ́ta ó máa lọ láàrin ló máa ya ilé kọ̀ọ̀kan ilé kọ̀ọ̀kan ilé kọ̀ọ̀kan ilé kọ̀ọ̀kan àwọn ilé kan wà tẹ́ pé tó bá débẹ̀ kò gbọdọ̀ má wọnú ilé yẹn á wọ bẹ̀ àwọn ilé kan kò lè wọ bẹ̀ á kọ́ dúró ń ta aṣáàdúrà aṣèwúgbò ẹ̀ ká wá fún ní nǹkan bí ó ṣe jẹ́ nìyẹn gbogbo àdúrà tó bá dẹ̀ ṣe lọ́dún yẹn tí ọmọ bíbí ìlú yìí àlejò gan ẹni tó wá gan tí ò bá ti dẹ̀jà tí ò tán rẹ̀ kò sádùúrà tó lè ṣe tí ò ní gbà ibí yìí ń sìn bó ṣe wà yìí tó bá ti ṣe tutù yẹn o ò gbọ́dọ̀ lọ gbé ẹ̀pà yíyan kò gbé máa bọ̀ ń bẹ̀ èní nìyẹn àbígbà yẹn ló wá rí bí àṣemáṣe kan ló wá kó ọtí síbí ló sọbẹ̀ délé ọtí obìnrin òun wọbẹ̀ o tájé tí bẹ̀rẹ̀ la máa fi fọ́n babaláwo òfin lélẹ̀ bẹ́ẹ̀. ìgbà ògún lákàáyé ọ̀ṣìmọ́lẹ̀ olómìnlẹ̀ fẹ̀jẹ̀ ò náṣọ́ lè fi mọ̀kúmọ̀ bóra olómìnlẹ̀ kọ́gun ọ̀nà ọ̀run ògún nílé owó ògún nílé ọ̀rọ̀ ìbẹ̀ lé ní o ògùdó ẹ̀ka òṣàdé ẹ̀bọ̀rọ̀ òjò ògùn ó jẹ́ ìbẹ̀ lé ní ìdòwú tá òrídìí ìbẹ̀ o yusufa fàṣàánú ìbẹ̀ ògún rẹ̀mílẹ́kùn ìbẹ̀ o ògún dáre ìbẹ̀ abiọdun musiliu Ogunbọ aláṣẹ kejì òrìṣà ikú bàbá yèyé ìbẹ̀ lé ní o kí bàjú mi ṣe o mojúbà lọ̀gẹ́rẹ́ afọkọ́gẹ́rẹ́ alápòore tọmọ aráyé pèlè alápòkà ìbẹ̀ lé ní èṣù láàlẹ́ ògiri òkò abẹnuwọ́rọ̀ bá àdá ìbẹ̀ lé ní o ìbà ọbalúwayé lé ní ìbà òpólé arẹrù másọ̀ ọba tẹ́wọ́ gbójú òwúrọ̀ ìbà abiyamọ tó kọ́kọ́ kúnlẹ̀ ṣàbíamọ lù ìbẹ̀ lé ní o ìbà ọkùnrin lé ní ìbà obìnrin o èmi ti júbà akọ́dá ayé mojúbà aṣẹ̀dá ayé mojúbà gbogbo orígun mẹ́rin àgbálá ayé mojúbà gbogbo ajunulọ lé ní Ògúnlákáyé Ọ̀ṣìmọ́lẹ̀ àwa síwájú ẹ lé ní àwọn ọmọ Ògùdó ọ̀kẹ́ òṣàdì ẹ̀bọ̀rọ̀ òjò ògùn jẹ́ àwọn ọmọ ẹ wá síwájú ẹ lé ní jẹ́ ó túbà kó túṣe fún wa o kílé wa tutù kó má gbóná mọ́ wa kó tutù fún wa ká má rogun àsúwépé o ká má rí jàǹbá mọ́tò ọmọ Ògún ní ká má jẹ́ níbikíbi tá a bá lọ ká má jẹ́rùn Ògún o ọ ní ká má lọ gbóró ká má bọ̀ gbóró má jà bá wọn rìnrìn àárọ̀ òde o má jà rìnrìn àlọ́ òde Ògúnlákáyé Ọ̀ṣìmọ́lẹ̀ wá lànà rẹ kò wá lànà owó kò wá lànà ńlá kò wá lànà àlàáfíà ara kò wá ọ̀nà ara rírẹ báyìí níwọ̀n fi ń dolókun kábíyèsí wa kó má rogun gbóná kó má rogun àárẹ̀ ara o kó má rí dààmú ayé o. ojúbọ Ògún àjọbọ gbogbo ìlú Ọ̀gọ̀mbọ̀ nílé lóko Ògún tẹ́ ń wò yìí òun ni ẹni tó tẹ̀lú ìdó ló fi ṣẹ̀dá ló fi tẹ̀lú ìdó òun ni òòṣà tó kọ́kọ́ fi lélẹ̀ gbàrà nígbà tó pa erin ojú ibi tí erin yẹn wó sí ló ṣojú bọ̀ sí. kò sígbà tá à ń bọ Ògún nítorí pé Ògún tọmọ ìlú bá wá bálejò bá wá tọ́ná ní kóun lọ bògún ìṣẹ̀ṣe ìlú yìí a máa bọ́ fún ẹni tó ń wọ ọmọ tó bá débi tó bá tọrọ ọmọ Ọlọ́run á fún lọ́mọ ẹni tó ń wáya tó bá débi tó bá tọrọ aya Ọlọ́run á fún láya ẹni tó wà níbi iṣẹ́ tó lérò pé òun ò lè dépò gíga tó bá débi báyìí tó bá fún àwọn Ògún ní ẹ̀rọ á dépò gíga gbogbo ohun tó ń fẹ́ ló máa tó lọ́wọ́ ohun tá a fi ń bọ Ògún à ń fi ajá akọ ajá ẹdìyẹ ẹmu ọtí iyọ̀ epo obì atare iṣu ẹ̀sùnṣu àti ìjàpá kò sí ìtí àlè fi tàmà fi ń bọ̀ Ògún ni. ó ní èèwọ̀ tó wà ń bẹ̀ ni pé bó ṣe wà yìí àlejò ò lè náwó sí àfẹni tó bá jẹ́ ọmọ ìlú yìí gangan ló lè náwó sí lásìkò tá a wà yìí gan olórí ìlú ló máa ń náwó sí ṣùgbọ́n nísìnyí ààyè ọba ti yọ kábíyèsí wa ó ti fà wá lẹ̀ pé ká máa náwó sí àṣẹ tó dẹ̀ ti fún wa ń bẹ̀ tá a bá ti débẹ̀ tá a bá ti dárúkọ ẹ̀ tá a ti júbà ẹ̀ gbogbo ohun tá a bá sọ ń bẹ̀ ló máa jẹ́.
àfọmọ bíbí ìlú yìí ọmọ bíbí Ògùdọ̀ kẹ́ Òṣàdé nìkan ló lè náwó sí alábàágbé ò lè náwó sí ọmọ bíbí Ògùdù nìkan ló lè náwó sí. Bó ṣe wà láti ìṣẹ̀ǹbáyé nìyẹn nítorí pé kí mọ́ṣáláṣí tó dé Ògún yìí ti wà ń bí ṣùgbọ́n ńgbà tí ó sì lẹ́tọ̀ọ́ máa kọ́ mọ́ṣáláṣí ńgbà yẹn ṣe mọ̀ pé ìlú yìí kéré ńgbà yẹn ni bàbá wa fi fún wọn bẹ̀rẹ̀ pé kán fi bẹ̀rẹ̀ ṣe mọ́ṣáláṣí kò sí gbọ́n mi sí omi òtó títí dìsìn kò sí gbọ́n mi sí omi òtó oníkàlù àlàáfíà wà nù ayé tó bá ti di pọ́n pèrún àánú ẹ̀ gbọ́dọ̀ fi wọ́n lẹ́ẹ̀kan ṣe kọ́ kírun tán kó tó di pé a máa bẹ̀rẹ̀ a máa ń ṣe ọdún Ògún yìí ọdún mẹ́ta la máa ń ṣe a máa ṣàìsùn tó bá ti kú ọ̀la à á ṣàìsùn tá bá ṣàìsùn tó bá di àárọ̀ ọdún gangan tó bá ti pa obì tó ti béèrè ó ní ẹni tó máa béèrè lọ́wọ́ Ògún ta ló fẹ́ kó gbé ẹjọ́ yìí dàlù ẹni tó bí ìbámu ló máa gbógun jó yìí dàlù àwọn ọmọdé a máa múra ọmọdé táwọn ìyàwó ilé ọmọ máa gbálẹ̀ lọ́wájú ẹ̀ torí kò gbọ́dọ̀ tẹ́lẹ̀ ká sí so àwọn ìyàwó ilé máa gbálẹ̀ lọ́wájú ẹ̀ àwọn ọmọdé a máa wà lẹ́yìn ẹ̀ tá máa yìnbọn ẹnìkan náà ló ń gbógun rú ló máa gbógun jó àwa tó kù máa tẹ̀lé lẹ́yìn ní tọ́wọ̀n ìyàwó ilé máa gbálẹ̀ lọ́wájú. ariwo Ògún ooo bọ́mọdé dalẹ̀ kó má dàgún o bọ́mọdé dalẹ̀ kó má dàgún o ọ̀rọ̀ ègún léèwọ̀ bọ́mọdé dalẹ̀ kó má dàgún o ọ̀rọ̀ ègún léèwọ̀ o. sùláàdì ògiri kù àjọǹgàn ọkùnrin ẹlẹ́kùn sunkún láàárọ̀ ìṣẹ̀jẹ̀ onímísúmí láàárọ̀ ìṣúmí sùláàdì ògiri kù àtàrí ẹ̀ lọ́wọ́ rẹ́kọ̀rì orí ẹ̀rí fẹ́fẹ́fẹ́ bá ṣe ń kì í gbà ṣe ń kì í nìyẹn ojúbọ èṣù lágídí oko láíláí tá a ti dáyọ̀ bàbá wa ló fìdí ẹ̀ tẹ̀lẹ̀ sí báyìí pé gbogbo wàhálà kí wàhálà tó bá ti ń bọ̀ àlùjọ̀nú ni o ìgbà tó bá kọ́ dé oríta yìí á challenge ẹ̀ pé láti bo tó bá jẹ́ tire ni a ní kó wọlé tó bá jẹ́ taburú ni a ní kó a lè dànù pé wọn ò fẹ́ ń bí bàbá ló fi lélẹ̀ bó dẹ̀ ṣe fi lé bó dẹ̀ ṣe ń ṣiṣẹ́ láti gbà yẹn nìyẹn. ìgbà míì tá a bá fẹ́ ṣe nǹkan pé tá a bá fẹ́ ṣe sódò ńgbà míì a fẹ́ ṣe sódò nìkan bí ọ̀la àti bọ́ síwájú wípé ẹnikẹ́ni o tó bá máa wá o tó bá máa mú wàhálà wa o àbí tó máa mọ nǹkan aburú wa o ìwé èṣù láàdì ògiri má jẹ́ kó ráyè wa o ilé ẹnì kó wa o ìgbà náà òun tẹ̀ bẹ́ẹ̀ dídé níjà kò ní ráyè wà pé nǹkan tí nǹkan kó jàdá dúró kó má ba nǹkan tá à ń ṣe jẹ́ tábàdẹ̀ fẹ́ ṣe sódò àmúdàfà gbọ́ ṣe tábàdẹ̀ fún ṣe nǹkan míì àbí ó yan ọ́nìkàlọ́ ṣe àbọ̀ fún pé kíni ká má ra burú gbogbo ẹnikẹ́ni tó bá fẹ́ ṣàbó sí wa àbí ogun bọ̀ ní everything bọ̀ ni òun ló máa lè dànù oríta mẹ́ta tó máa dúró sí nìyẹn ó ń gbódìdí òbú kan ó ń gbóbì ó ń gbomi ó ń gbépo bàtà fi ń bọ́ nìyẹn gbogbo ìgbàkigbà làwa ń bọ́ torí a ti mọ̀ pé gẹ́gẹ́ tó bá tí a bá bọ́ ó ní nǹkan tó láti ń bí wá ní gbogbo ìgbà ibi sàn wá ń tì dálẹ̀ wá pàrọ̀ bọ́ ń bí tí kì í sọ àwòrán lu lásán Ògún Ọ̀gànbọ̀ ìṣẹ̀dálẹ̀ ni kì í ṣe pé a kàn fi Ògún lélẹ̀ àwọn bàbá wa ló fi lélẹ̀ bí tó wọ́n ń bọ́ láti ìdálẹ̀ náà wà bọ́ ń bí ó léwọ́ o èèyàn gbọ́dọ̀ fi obì yan èèyàn gbọ́dọ̀ fi sórí ẹ̀ àdín èèyàn gbọ́dọ̀ fi èèyàn gbọ́dọ̀ dórí ẹ̀ èèwọ̀ ẹ̀ nìyẹn. ojúbọ olúwẹ̀rí odò yìí ní Ògùdù ọ̀kẹ́ Òṣàdì ló ọkọ̀ wà nígbà tó wá tẹ̀lú ìjọ odò yìí wọ́n kì í fi garawa pọ́n ìṣà òrù náà fi ń pọ́n tí wọ́n bá dẹ̀ bímọ lù yìí odò yìí wọ́n kọ́ máa bù fún kí ọmọ ẹ̀ máa mu tó bá ti jẹ́ òrí bí náà ọmọ Ọ̀gànbọ̀ omi odò yìí náà máa bù fún tó máa kọ́ mu pé ọmọ wáyé o kò sí pé ojúbọ ẹ̀ náà lẹ̀ ń wò lọ́ọ̀kan ẹ̀ à ń bọ́ níta lè fi ń bọ́ ẹyẹ ilé funfun ewúrẹ́ funfun ọtí obì orógbó àsìkò tá ń bọ́ nígbà àtijọ́ tí yànyàn bá pọ̀ ń lù tí yànyàn mọ̀ jẹ́ kí mosquito ẹ̀fọn tí yóò jẹ́ kí wọ́n sùn lù wọ́n á ní kán lọ bọ odò Olúwẹ̀rí sọ́mọ́lẹ̀ ti bọ odò Olúwẹ̀rí kò síbi tó lè dùbúlẹ̀ sí yànyàn mọ̀ ní jẹ́ tábà rí i pé ìlú ò rọgbọ tí ìgbóná bá wà ń lu àbí nǹkan kan wọ́n á bu omi ẹ̀ wọ́n á fi wẹ ọmọ yẹn lára nǹkan tó wà lára ẹ̀ yẹn sísùsì á lọ. ọkùnrin ló ń bọ ó ní ẹni tó ń bọ abọ́ rẹ̀ tiẹ̀ ọkùnrin ló ń bọ torí orò ni igbó tiẹ̀ wà lẹ́yìn odò yìí tí wọ́n máa bọ́ ó máa ké tí wọ́n bá ti pa obì ń bí tóbì bá ti yàn
akénugbó lọ́hùn. Tí wọ́n bá máa wá bọ́ àwọn gbogbo obìnrin ìlú ló máa wá jókòó síbi tí abọ́ rẹ̀ máa bọ́. Tó bá dẹ̀ ti di pé wọ́n bọ́ tán báyìí wọ́n máa ṣèdè. Gbogbo obìnrin tí wọ́n wá yẹn wọ́n á ṣèdè mọ́ wọn fún bí ìṣẹ́jú 5 tó ṣí òde yẹn. Orò àké ètùtù gbà nìyẹn. Èèwọ̀ ẹ̀ náà ni wọn kì í fi garawa pọ́n àfi ike. Nígbà tí ó sí òru mọ́ ni wọ́n á ń lo ike. Ṣùgbọ́n báyìí wọ́n gbọ́dọ̀ tẹ́ garawa bọ̀. Ẹran tí wọ́n fi bọ́ tí wọ́n bá ti pa ń bí yíyẹ náà ni. Ibí yìí náà ti máa jẹ́ náà máa sè. Wọ́n ò ní mú lọ́lé o. Èèwọ̀ ni. Ẹja wà nú ẹ̀. Tó bá ti gbẹ wọ́n máa ń wa pàǹtí kúrò nú ẹ̀. Ẹja tí wọ́n bá nú ẹ̀ tí wọ́n bá ti kó síbi nínú garawa kan wọ́n máa dá padà síbẹ̀ ni. Ó ti o tí wọ́n bá sè kò ní jiná. Títí di bá ṣe. Bí báyìí wọ́n ti dẹ́jà láìmọye ìgbà tí yóò ṣe ọjà ẹ̀ ò ní jiná á dàbí iṣu tí yóò ṣe. Ẹni tere èjì tere lọmọ ayò fi ń kún ẹnìkan kì í dìlú àfi tó bá ráwọn èèyàn kó mọ́ra. Ògúdú nìkan ló ń bọ̀ láti Ṣakí. Òun àtàwọn òrìṣà rẹ̀ tó kó dání pẹ̀lú ifá olókun asọ̀rọ̀dayọ̀. Báwo lògúdú wá ṣe di elérò rẹpẹtẹ? Níbo ló ti rí ìyàwó ẹ̀ fẹ́ tó sì dọlọ́mọ rẹpẹtẹ? Ẹ tún jẹ́ kí kábíyèsí sọ̀rọ̀ lẹ́ẹ̀kan sí i. Ó fi ìlú Ṣakí sílẹ̀. Òun náà gbéra gẹ́gẹ́ bí ìgbà tóun náà ti di tó ti dàgbà. Ó tọ ìlú Èkó wá. Gbéra láti Ṣakí ń bọ̀ sí ìlú Èkó. Nígbà tó dé ìlú Èkó kò dúró nílùú Èkó kí ó tó kọrí sí ọ̀nà etí òkun. Ìgbà tó dé etí òkun pẹ̀lú àwọn ẹrú àtẹrù tó gbé lọ́wọ́, nítorí gẹ́gẹ́ bí àwọn nǹkan tí ó jogún bá lọ́wọ́ bàbẹ́, ó kó àwọn ẹ̀ náà dání. Ó gbé Ògún Lákàyé Ọ̀ṣìmọ̀lẹ̀ tó fi ń lànà, ó mógun dání. Nígbà tó mógun dání bẹ́ẹ̀ náà ló mú Ọbalúayé, ó mú dání. Ó mú Olúwẹ̀rí, ó mú dání. Ó mú Orò, ó mú dání. Ó mú Ìtà, ó mú yẹn náà dání tí ó fi wá tó fi mú wá tó fi rìnrìn àjò. Ìgbà tó dé etí òkun tó ń tọ etí òkun lọ, ó wá bọ́ sínú ìrà gẹ́gẹ́ bí ọdẹ láti máa wá àwọn ẹran ìgbẹ́. Ibẹ̀ ló ti rí ipasẹ̀ irin. Ìgbà tó rí ipasẹ̀ irin yìí ó tọ ipasẹ̀ irin. Níbi tó ti ń tọ ipasẹ̀ irin lọ ó rí erin. Ìgbà tó rí erin ó ta erin yẹn ń bọ̀. Ìgbà tó tẹ erin yìí níbọn, erin yìí jáporó. Ó jáporó. Ìgbà tí erin yìí jáporó tó rẹ erin, ó ṣubú lu igi kan. Gẹ́gẹ́ bá ṣe mọ̀ pé erin bó ṣe lágbára sí tó jẹ́ àjànàkú amírin bó ṣe tóbi tó, igi ìtẹ̀. Nígbà tí igi ìtẹ̀, ibẹ̀ lerin ìkú sí. Ìgbà tí erin ìkú sí, gẹ́gẹ́ bá ṣe sọ síwájú pé onífá ni, ó gbé fá ẹ̀ kalẹ̀. Ìgbà tó gbé fá ẹ̀ jọlẹ̀, ó béèrè lọ́wọ́ fá pé ìrìn àjò òun yìí ṣé kóun sì tẹ̀síwájú ni, báwo ni kóun ṣe àyàn erin. Ifá wa sọ pé ibi tí erin yẹn kú sí ni kó ti ṣe àyàn erin yẹn. Ó ṣe àyàn erin yẹn tán. Ìgbà tó ṣe àyàn erin yẹn tán níbẹ̀, ó wá tún gbé fá jọlẹ̀ pé ṣé kóun sì tẹ̀síwájú. Ifá wa sọ fún pé rárá o, ibi tí erin yẹn kú sí yẹn ibẹ̀ ni kó fi ṣojúbọ Ògún ẹ̀, ni kó ti máa bọ Ògún. Ibi tí igi yẹn ṣubú sí abẹ́ igi yẹn ni kó pàgọ́ sí, kó máa gbé abẹ́ igi yẹn. Abẹ́ igi yẹn lògùdù pa ìgọ́ ẹ̀ sí, ibi tó ń gbé àtàwọn ẹrú àtẹrù ẹ̀. Tí ògùdù bá dọdẹ lọ, tó bá dọdẹ bọ̀, wọ́n á máa béèrè pa ògùdù ń bọ̀ ló ti á ní abẹ́ igi gọ̀m̀bọ́ kan lòun ń gbé. Abẹ́ igi gọ̀m̀bọ́ gbà náà ló di ọ̀gọ̀m̀bọ́ tí òní léni tí a fi mọ̀ sí ọ̀gọ̀m̀bọ̀ sùúrù ọkọ̀ ìlú bá tàtà. Torí oríkìtọ̀ máa ń fún wa nìyẹn, torí ìṣọ̀kan wà nílùú púpọ̀. Òun ló fi máa ń pè ní ọ̀gọ̀m̀bọ̀ sùúrù ọkọ̀ ìlú bàǹtà. Lọ́jọ́ kan lògùdù ó ń dọdẹ lọ gẹ́gẹ́ bá ṣe mọ̀ pé ọdẹ ni. Níbi tó ti ń dọdẹ lọ, ó ń dọdẹ lọ ní ọ̀nà
ìbẹ̀jù. Ibẹ̀ ló ti ṣe alábàápàdé oníwọ̀nlú Ògúdìgà tó jọba ìbẹ̀jù. Nígbà náà ibi tó ti múra wọn lọ́rẹ̀ẹ́ nìyẹn. Ọ̀rẹ́ tó ń ṣe yìí títí ló túmọ̀ sí tí Ògùdù fi rí ọmọ ọba oníwọ̀nlú tó ń jẹ́ Adélárù, òun ló fi fẹ́ láya. Ìgbà tó fẹ́ láya, ojú ọmọ pọ́n wọn, ọ̀rọ̀ ọmọ bí fúngbà pípẹ́. Ìgbà tí ọ̀rọ̀ ọmọ bí gẹ́gẹ́ bá ṣe mọ̀ pé onífá ni, ó gbé fẹ́ jọlẹ̀ kí ló lè fa ìrọmọ bí ìyàwó òun tí ó fi lóyún. Ifá wa sọ pé ó ní òòṣà kan tí wọ́n ń bọ nídìílé àná ẹ̀, nídìílé bàbá ìyàwó ẹ̀, kó lọ bọ òòṣà yìí. Tó bá bọ òòṣà yìí, ìyàwó àfinúṣoyún á fẹ̀yìn gbọmọ pọ̀n. Ògùdù gbéra ó lọ síbẹ̀ ju àgbè láti lọ bá oníwọ̀nlú Ògúdìgà pé òòṣà wo lọ́nbọ̀, ó ní mọ̀lẹ̀ kìnẹ́ ni. Ògùdù wá bọ ìmọ̀lẹ̀ kìnẹ́ yìí fún ìyàwó Adélárù. Adélárù mọṣú náà jẹ tó fi finú ṣoyún, tó fi fẹ̀yìn gbọmọ pọ̀n. Ọmọ àkọ́kọ́ tó kọ́kọ́ bí ló ń jẹ́ Ògúnrẹ̀mí. Adélárù bímọ 5. Lẹ́yìn tó bí Ògúnrẹ̀mí, ó bí Ògúndáre, ó bí Dàdámọ́lárá, ó bí Kúṣoró, ó wá bí ìbejì Táyé kẹ́yìn. Ṣùgbọ́n bó ṣe bí tán Kẹ́hìndé ó dúró. Ìgbà tí Kẹ́hìndé tó bí Kẹ́hìndé padà, ó kù Táyé. Ìdí nìyẹn tí ọmọ Adélárù fi jẹ́ 5 tó bí nígbà náà lọ. Ìyẹn lọ bẹ́ẹ̀ nítorí ìyàwó méjì ni Ògùdù fẹ́. Bó ṣe fẹ́ Adélárù yìí náà ní ìbẹ̀jú àgbè, bẹ́ẹ̀ náà ló fẹ́ ìyàwó kejì ẹ̀ Odùfúà ní Ìkòròdú. Nítorí pé bí Ògùdù ṣe dọdẹ lọ sí ìbẹ̀jú àgbè, bẹ́ẹ̀ náà ló dẹdọ lọ sí ọ̀nà Àjà. Ìgbà tó dé ìlú Àjà lọ́hùn, ló bá ọdẹ apẹja níbẹ̀ tó ń jẹ́ Ògúnṣẹ́mọ. Ògúnṣẹ́mọ yìí ló ń pẹja ní etí odò nínú ọ̀sà ní Àjà. Ògùdù náà lọ bá ọba sọ̀rọ̀ pé kó wá fún un ní ààyè tóun ti lè máa tẹran gẹ́gẹ́ bí ó ṣe jẹ́ apẹja tóun jẹ́ ọdẹ apẹran. Àwọn tó bá ń ra ẹja, wọ́n á lè máa bóun náà ra ẹran títòun. Ògúnṣẹ́mọ fún láàyè, ààyè tó fún bẹ́ẹ̀ náà ló ń jẹ́ ìta Ọ̀gọ̀mbọ̀. Títí dòní olónìí tí wọ́n bá dé ìlú Àjà tó bá lóun lọ síta Ọ̀gọ̀mbọ̀, wọ́n á mú débẹ̀. Ó wá di lọ́jọ́ kan, òun àti Ògúnṣẹ́mọ jọ ń ṣọ̀rẹ́. Ògúnṣẹ́mọ wá ní ọdún ṣe ní Ìkòròdú. Ó wá pe Ògùdù pé kó sin òun lọ sí Ìkòròdú. Ìkòròdú tó lọ tó ti lọ ṣe ayẹyẹ ní Ògùdù ti ṣalábàápàdé Odùfúà ìyàwó kejì tí ó fi fẹ́ Odùfúà náà wá sí Ọ̀gọ̀mbọ̀. Bí a ṣe ń bọ ìmọ̀lẹ̀ kìnẹ́ ní tí ọmọ aláti ìbẹ̀jú àgbè, bẹ́ẹ̀ náà ni àwọn àna nígbà náà, àwọn àna máa ń gbìyànjú láti jẹ́ pé wọ́n lápa nílé ọmọ wọn, nílé ọkọ ọmọ wọn, láti mú kọ̀kọ̀ wá síbẹ̀ tó fi máa ṣèrántí àna wọn. Ìdí nìyẹn tí àwọn àna tó jẹ́ bàbá Odùfúà náà fi fún Ògùdù nípa kọ̀kọ̀ láti mú wá láti máa bọ nílùú Ọ̀gọ̀mbọ̀ ní orúkọ ọmọ wọn tó fi ń bọ́dé nílé ni. Ṣùgbọ́n ní ti pákọ̀kọ̀ yìí, àwọn ọmọ Odùfúà nìkan ló nẹ́tọ̀ọ́ àti rí tó bá jáde. Ọmọ Adélárù ò lè rí. Àyàfi ọba ìlú tàbí baálẹ̀ ìlú ló tún lè rí òòṣà yìí. Yàtọ̀ síyẹn, ọmọ Adélárù ò nẹ́tọ̀ọ́ ẹ̀ láti rí. Gbogbo àwọn nǹkan wọ̀nyí ni Ògùdù ṣe tó jẹ́ àwọn nǹkan tí ó jẹ́ pé Ògùdù ó wá tiẹ̀ láti ṣàkíní, kì í ṣe láti. Òun náà dẹ̀ bímọ. Odùfúà bímọ 4. Ó bí Ṣádípẹ̀, ó bí Àbèjì, ó bí Ògúnbọ tó jẹ́ bàbá tèmi, ó wá bí Ògúnlẹ́yẹ. Ọmọ 4. Ògúnlẹ́yẹ yẹn ló jẹ́ àbígbẹ̀yìn gbogbo ọmọ tí Ògùdù bí. Ọmọ 9 tó Ògùdù bí, Ògúnlẹ́yẹ ló jẹ́ àbígbẹ̀yìn wọn.
bí ọ̀rọ̀ Ògùdù bí ó ṣe lọ nìyẹn. ṣùgbọ́n o ìjòyè lè pé 20 kí wọ́n ó pé 30 ọba kan ṣoṣo ní wà láàfin bí ìlú pàápàá bá dá sí méjì tọ́ba làwọn onílàákàyè yóò ṣe nítorí ọba ba lórí ohun gbogbo ni. báwo wá ni wọ́n ṣe ń jọba ìlú Ọ̀gọ̀mbọ̀? àwọn wo ni wọ́n ń jọba? báwo ni kí náà kò sì ṣe dìjà láàrin wọn? kí ni kábíyèsí tún wí? eré yẹn jẹ́ ìrántí pé ẹni tó tẹ ìlú yìí dó, nítorí Ògùdù nìkan ló tẹ ìlú yìí dó. àwa ọmọ ẹ̀ náà ló lè nẹ́tọ̀ sí ọba nílùú Ọ̀gọ̀mbọ̀, nítorí pé Ògùdù nìkan ìyàwó 2 ni ó fẹ́. tíyàwó kìíní bá jẹ, tíyàlé bá jẹ, ìyàwó á jẹ. bí a ṣe ń to ọ̀rọ̀ oyè jíjẹ ni tí a bá wò fún àpẹẹrẹ àwọn baálẹ̀ tó ti jẹ. baálẹ̀ àkọ́kọ́ lẹ́yìn tó Ògùdù kú tó jẹ òun l'Ògúnrẹ̀mí, ó wá láti ilé Adélárù. gbà tó Ògúnrẹ̀mí dàgbà tó kú, Ògúnbọ̀ tó jẹ ó wá láti ilé ìyàwó. nígbà tí Ògúnbọ̀ dàgbàdàgbà tó kú, Ògúndáre láti ilé ìyálé ló tún jẹ, tó jẹ́ Ìdòwú Dábírí láti ilé Ògúndáre òun ló jẹ. nígbà tí ẹ náà kú, ó padà sí ọ̀dọ̀ Tàòrídì Ògúnlẹ̀yẹ láti ilé ìyàwó. nígbà tí ẹ náà dàgbàdàgbà tó kú, ó padà sí ọ̀dọ̀ Yésúfà Fáṣàánú láti ilé ìyálé. nígbà tí ẹ náà kú, ó padà sọ́dọ̀ Àǹbàlẹ̀ Bákàrè. gbàdá Àǹbàlẹ̀ Bákàrè ló wá padà sí ọ̀dọ̀ èmi Abiọdun Muslim Ogunbọ ti jẹ́ gbadéwọ̀lú àkọ́kọ́ nílùú Ọ̀gọ̀mbọ̀ ti tòní. gẹ́gẹ́ bí àárín ẹ̀ ṣe gbogbo wa náà mọ̀ pé ìlú Ọ̀gọ̀mbọ̀ náà àwa náà ti rí wàhálà sẹ́yìn tí ó pọ̀, ṣùgbọ́n a dúpẹ́ lẹ́ni wípé gbogbo wa náà wá kóra pọ̀, àwa di ọ̀kan, àjọ ń jẹ àjọ mu, nítorí aáwọ̀ náà wáyé fún ìgbà kan fúngbà tó pẹ́ náà. kò sí ibi tí ó ti ń sí aáwọ̀, ṣùgbọ́n a dúpẹ́ fọ́lọ́run pé kò kọjá àfaradà. ọní tó bá pẹ́ títí ẹkún bó àdayọ̀ náà ni. lónìí gbogbo àtijọ́ ń jó, àtijọ́ ń yọ̀, àti dẹyọ kan. Ọlọ́run bá àwọn ará Ọ̀gọ̀mbọ̀ ṣe o. ọ̀pọ̀ ọba ló máa ń jẹ táwọn kì í ní ṣe ajé kan lọ́wọ́ tó jẹ́ ìlú nìkan làwọn ń jẹ. tí ọba Ọ̀gọ̀mbọ̀ kò rí bẹ́ẹ̀, oníṣòwò tààrà, akọ́ṣẹ́mọṣẹ́ sàn án, ọba tí wọ́n ti ń pè ní aláṣẹlà láti kékeré. kí tilẹ̀ nìdí tí wọ́n ṣe ń pe kábíyèsí Ògúnbọ̀ yìí ní aláṣẹlà? ọ̀rọ̀ pọ̀ ń bẹ. aláṣẹlà ni gbogbo èèyàn mọ̀ jù, nítorí pé orúkọ yẹn gẹ́gẹ́ bíi pé tá a bá sọ bí tí orúkọ ẹ̀ ti wá, gbogbo àlà máa rẹ́rìn púpọ̀. torí mo rántí pé ńgbà tí mo wà ní kékeré, tí sì kéré bí ọmọ ọdún 10, 11, mo máa ń lùlù gan. wádìí lọ́jọ́ kan fàájì ti dunra, àti ṣe fàájì, àti mo ti lẹ́gbà tí ń lù ẹ̀ngbà tí wọ́ bíi 19 years náà ni gbogbo fàájì ẹ̀ la bẹ̀rẹ̀ sí ní ṣe fàájì lólòlò, play lọ́tún play lọ́sí gẹ́gẹ́ bí olórin gbogbo àti mọ̀. ó wádìí lọ́jọ́ kan bí ta ti ṣe rìhásà, mo ti ṣe fàájì púpọ̀. bàbá kan mo wá ń dá wọn láàmú nù ilé, ó yẹ kí gbogbo ilé ti sùn, mi ò kàn bẹ̀rẹ̀ sí ní dá wọn láàmú gbogbo ẹ̀. bàbá ẹ̀ wá mú ẹgbà tó ti ná bó ti wá ní ẹ máa ná wa àmọ́ ṣé àṣìlà ibi tí orúkọ yẹn ti jáde. ó di àárọ̀ ọjọ́ kejì, wá ní gbogbo wa rí mi, wá fi mí dápàrọ̀ rẹ́rìn pé aláṣẹlà bí orúkọ yẹn ṣe di ohun tó bo gbogbo orúkọ mọ́lẹ̀ ní ẹ̀ tó yẹ pé aláṣẹlà. mo fẹ́ lè sọ pé àwọn èèyàn tó ń pe orúkọ ó ń sìn, mi lè sọ pé ó jọ ọdún 5 lọ́tọ̀ tí bí ọdún yẹn ṣẹ̀ṣẹ̀ mọ́ rí pé ńgbà tọ́rọ̀ olóyè ti dé, mi lè sọ pé aláṣẹlà everybody ló bo. ẹlòmíì gan ò mọ̀ mí sí orúkọ mi gan mọ́, tó bá ti ní aláṣẹlà gbogbo wọn ti mú orúkọ yẹn, ibi tó orúkọ yẹn ti wá nìyẹn. gẹ́gẹ́ bíi pé àṣẹ̀ṣẹ̀ jọba ni, gbogbo náà dẹ̀ mọ̀ pé àwọn ètò gbọ́dọ̀ wáyé. ṣùgbọ́n ní báyìí
àwọn olórí ẹbí inú ilé kankan ló sì ń bá mi ṣe àwọn ètò báyìí. Tí ọ̀rọ̀ kan bá jẹyọ, gbogbo ilé kọ̀ọ̀kan ni mo máa pè. Àwọn ló máa lọ jábọ̀ fún ìdílé wọn bá ṣe ìṣínà títí tá a máa fi wá yan olóyè tó máa bọ́ bá ṣèlú. Lọ́wọ́ yìí àwọn olórí ẹbí ló sì ń bá mi ṣèlú báyìí. ọgbọ́n ẹnìkan kò tó ìmọ̀ ẹnìkan kò jọbọ̀rọ̀ ìmọ̀ràn tẹ́nìkan ń gbà láti ṣíwá lórí ikọ̀ náà ni ọba aláìlúwà Muslim Abiọdun Ogunbọ gbádẹ́wọ̀lú kò lè dá nìkan ṣe ìlú yìí pàápàá nígbà tó jẹ́ ọba tó ṣẹ̀ṣẹ̀ jẹ ni ṣùgbọ́n ètò ti wà nílẹ̀ pé àwọn olórí ẹbí kọ̀ọ̀kan ni wọn yóò jọ máa ṣèlú títí tí wọn yóò fi yan àwọn olóyè tuntun ohun tó wá mú ohun gbogbo gúnrégé fún wọn lọ́kànbọ̀ yìí ni pé gbogbo àwọn olórí ìdílé wọ̀nyí ni wọ́n gbà láti ṣiṣẹ́ pẹ̀lú ọba wọn fún ìdàgbàsókè ìlú wọn gbogbo wọn ni wọ́n sọ̀rọ̀ ní kọ̀ọ̀kan ìdí tí wọ́n ṣe nífẹ̀ẹ́ ọba wọn tó bẹ́ẹ̀ àtòhun tó fà á tí wọ́n fi pé wọ́n jọ tún ìlú náà ṣe ni. orúkọ mi ni Prince Ṣile-Ọba Ògúnrẹ̀mí olórí ẹbí Ògúnrẹ̀mí lápapọ̀ tìlétòkò nílùú Ogunbọ. Ojúṣe mi sí kábíyèsí ni pé nínú palace ó pè ó kò pè mo nẹ́tọ̀ọ́ láti wá sí palace torí àwọn àgbàlagbà sọ pé aṣọ tó kángun ségún òun náà pè ní jẹ́pẹ́ tó bá jó ikú jẹ́ ti kábíyèsí mi gbọ́dọ̀ máa dúró dìgbà tó bá ẹ̀ṣẹ̀ pagó mi pé Ògúnrẹ̀mí òun fẹ́ rí ẹ kí tó wá sí palace kí lẹ́yìn ọ̀fẹ́ sọ́n pa kábíyèsí lẹ́yìn pé ká tún bẹ lọ́hùn fún ọ̀nà ọba kó bá lọ́rẹ̀ mìíràn àwọn ọmọ tí ẹ̀ náà tó bí ọ̀nà ọba ẹni ẹlẹ́ni májò ràn án léwe o òun nìkan náà jẹ́ kó ràn án fún rẹ̀ òun ni kó jèrè wọn fún rẹ̀ tó bá jẹ́ máa jèrè àwọn ọmọ ẹ̀ kó má jẹ ẹnu sàárè ojú ayé ẹ̀ báyìí ni kò ti máa jẹ́ ikú tó yáwá tó pa àwọn òbí tó bí wa ọ̀nà ọba májò yáwó pa kábíyèsí wa. orúkọ mi ni ọba níṣọlá olórí ẹbí ọmọ adélàrú pátá tìlétòkò nílùú Ogunbọ mi ojúṣe wa ní ìlú Ogunbọ mi láti pé kábíyèsí parapọ̀ láti ṣe ìjọba kó lè dá gbogbo nǹkan tó jójúṣe ìlú Ogunbọ ẹ̀rí bá ṣe jọ pé ìbẹ̀ṣẹ̀ bá wa ń sìn gbogbo nǹkan tá a bá fẹ́ ṣe nílùú Ogunbọ báyìí máa jókòó náà rẹ̀ èyí tó bá lálẹ́ yọ tá a fẹ́ ṣe pé a fẹ́ dájọ́ pé a fẹ́ dá sọ̀rọ̀ ẹnìkan mú ìmọ̀ràn kan wá tá láti jọ jíròrò lórí ẹ̀ àjókòó pẹ̀lú kábíyèsí àbáṣejọba ẹ̀ ọlọ́run Elédùmarè kó lọ́rọ̀ ẹ̀mí kábíyèsí fún wa ṣẹ́rí ọmọ tó bá máa já ṣàmù àti kékeré ló tún máa ń ṣẹnu ṣámúṣámú màá dẹ̀ fi àsìkò yìí gba gbogbo àwọn èèyàn nímọ̀ràn àti àwọn èwe wa tó máa sọ orúkọ tó máa fúnra wọn lórúkọ orúkọ tó dáa ní kó máa fúnra wọn àṣìlà òun ló bá débi tó dé èèyàn jẹ́jẹ́ ni tí ò lápọn kí dẹ̀ ṣe bá dàrú kí dẹ̀ fi gbá kan bọ̀ kan nù gbogbo èyí tó bá dàbí kóoru á ní ẹ̀yìn bàbá ẹ̀ dá sí ló máa wí ipò ẹ̀ ń sìn kí gbogbo wa máa dọ̀bálẹ̀ fún mi à nẹ́tọ́ àti jókòó àbí wíwọ́ bàtà wájú ẹ̀ ó máa ń kọ̀ fún wa ẹ̀dẹ́ fìlà ń yan bàbá tàbá dọ̀bálẹ̀ á ní ẹ̀ǹdé ọkùnrin jẹ́jẹ́ ni ọlọ́run dẹ̀ ṣe dáa ni. orúkọ tèmi ni Alhaji Aremu Badmus Oníbọ̀jì èmi ní olórí ẹbí ilé Táíwò lápapọ̀ ojúṣe wa pọ̀ torí gbogbo nǹkan tó bá ti ṣẹlẹ̀ ńlù wọ́n jọ pé àwa àtàjọ lórí ẹbí àfi tó wa létí àmọ̀ràn tá a bá lè fún náà ni ó máa tẹ̀lé ọ̀pọ̀lọpọ̀ ìpàdé kò jẹ́ ṣe nǹkan lẹ́yìn wa láì jẹ́ pé a fi ọwọ́ sí kábíyèsí ọmọ àtàtà ni torí a lè sọ pé àwọn alábì ṣùgbọ́n ó ní ìwà pẹ̀lẹ́ ìwà rẹ̀ pẹ̀lẹ́ pẹ̀lú àgbàlagbà ó mọ bó ṣe ń bá àgbà lò bó ṣe ń bá ọmọdé lò tó o jẹ́ kí a nífẹ̀ẹ́ sí púpọ̀ inú wa dùn gan-an tọkùnrin tó obìnrin náà gbà wọlé nígbà tó gbé adé wọlé ọlọ́run ọba kó jẹ́ kí ó túbọ̀ gùn lẹ́mìí àwa ti mọ àti wáyé ẹ̀ má jẹ́ ká mọ̀ gbà tó máa lọ. èmi ni Alhaji Chief Muhammadu Lawal ajigbọ́ta nàbí fásánù láti inú agboolé dàda ọmọlára nílùú Ogunbọ bí pé kábíyèsí wa àtọ́ba tẹ́lẹ̀kọ́ tó jọba ni ó ní ìwà ọlọ́run fi wà kẹ́ púpọ̀ láti kékeré wá
ọlọ́run fi wà kẹ́ ó mọ bó ṣe ń bá gbà lò bọ́kùnrin lò bóbìnrin lò òun náà dẹ̀ jáde káà tó fi jọba ń bí ó ti jọba lókèrè pàápàá ibi kan jọba wọn pè ní àpèsè ọ̀la tó kọ́kọ́ jẹ láti tà wálé àpèsè náà ló ń ṣiṣẹ́ lọ́wọ́lọ́wọ́ báyìí lára ẹ̀ torí àlèájì wa Musiliu Àyìnlá Aláṣẹlà ọmọ Ògúnbọ ó ní ìwà o ìwà ló fi dé orí ọba ìtàn fi ń pè ní Arọ́lágbadé àfiwà joyè ní orúkọ ẹ̀ táwa fún àwa tá nífẹ̀ẹ́ sí gbogbo ìlú ló nífẹ̀ẹ́ lọ́mọdé lágbà lọ́kùnrin lóbìnrin náà nífẹ̀ẹ́ sí ìgbà tó tẹ ìwà lórí baálẹ̀ gan ni gbogbo ayé gbogbo ìlú tí ń gba ti àtẹ́tí ọ̀sà fi wá ń ra gbogbo àwa tó fi ṣe olórí ẹbí yẹn kò sígbà tó máa pè wá tà ní dá lóhùn ìwà bí wálé ní ẹnu àná náà lágbọ́ tó bá ti pè wálé kan á dá lóhùn láì mọye ìgbà toró ti fi wàrà kábíyèsí wa Aláṣẹlà Àyìnlá Arọ́lágbadé ọba tó jẹ yìí á pẹ́ lórí ẹ̀ ọlọ́run á máa kọ́ mọ̀ ṣe torí ẹni tí ọlọ́run bá ti kọ́ mọ̀ ṣe á máa mọ̀ wá fún ni á máa mọ̀ ṣe á pẹ́ lórí ẹ̀ dáadáa kò ní fìyàwó ṣe kò ní fọmọ ṣe o á dẹ̀ gùn lẹ́mìí pẹ̀lú ẹ̀. orúkọ mi ni Chief Dr. Sani Adékúnlé JP èmi jẹ́ olórí ilé Ògúndàrè nílùú Ọ̀gọ̀mbọ̀ yìí kábíyèsí jẹ́ èèyàn pàtàkì láàrin wa nígbà tó ti ń ṣe akọ̀wé ìlú ló fi jẹ́ èèyàn pàtàkì títí tó fi di baálẹ̀ títí tó fi dé orí ọba ìwà rẹ̀ náà ló gbé dé orí ọba ní àkókò yìí inú àwọn èèyàn dùn sí lọ́pọ̀lọpọ̀ lọ́kùnrin lóbìnrin tó ṣó àtàjẹ́ nínú wọn dùn láti bá ṣèjọba ìjọba náà tẹ́ wa lọ́rùn ó sì ń ṣe déédéé láàrin wa action gbogbo èèyàn tí a bá ti pera wa tijó tẹ̀rín tayọ̀ la máa fi ń ṣe láìsí ìkùnsínú àwa náà tẹ rí i gẹ́gẹ́ bí ìgbìmọ̀ ọba ni a nífẹ̀ẹ́ ara wa tó bá ti pò wá lẹ́nu kan báyìí a kì í jáfara láti bá ṣe ìjọba láti gbára wa níyànjú torí pé kí la fi fẹ́ràn ni pé ọba wa kì í dá ṣe nǹkan lẹ́yìn wa bó ti jẹ́ olórí tó á béèrè fún ìmọ̀ràn àwọn olórí ilé oníyà sọ tọ̀hún á sọ awájàn ló ń tẹ̀ òun náà ti mọ bí àwọn èèyàn tí ó ní pé a tó ti létọ̀ ní gbogbo wa a ní sọ̀rọ̀ tó máa lòdì sí tí ẹni pé kó fóun tẹ̀tẹ̀. orúkọ mi ni Ahmed Ogunbọ olórí ẹbí ilé Ogunbọ family nílùú Ọ̀gọ̀mbọ̀ lápapọ̀ ojúṣe mi ni pé tí kábíyèsí bá pè pé ìpàdé wà kán dá ọ̀rọ̀ lẹ̀ tó bá pè meeting tán dá ọ̀rọ̀ lẹ̀ kán pè wá pé ẹ̀yin olórí ẹbí ọ̀rọ̀ rẹ o ibi tá a bá dẹ̀ gbé sí ibẹ̀ ni kábíyèsí náà máa bá a gbé sí gẹ́gẹ́ bí olórí ẹbí tó ń fi wá jẹ tí bá ní kí n máa sọ̀rọ̀ nípa kábíyèsí ilẹ̀ aṣọ ilẹ̀ máa mọ́ ọ̀tẹ́ àwọn ẹlòmíì tó bá tún fojú wò á wò pé gẹ́gẹ́ bíi pé àbò jẹ́ bàbá ẹ̀ ni ló ṣe ń sọ̀rọ̀ torí pé a gbọ́dọ̀ máa ròyìn iṣẹ́ ribiribi tí kábíyèsí ti ṣe lórí sẹ́kẹ́tìrì fọmọdé fún àgbà fọkùnrin fóbìnrin láàrin ìlú yìí kó tó di pọ́n wá di baálẹ̀ nígbà tó dẹ̀ di baálẹ̀ gbogbo inú tonílé tàlejò ń dùn sí wọn ó tún kúrò lórí baálẹ̀ níjọ́ tí ọmọ ànáùsì pé kábíyèsí máa gbadé ó kù ọ̀la gbogbo bí yìí ẹsẹ̀ ògbèrò ni níṣẹ́ ribiribi tó ti ṣe sílẹ̀ ọlọ́run ọba kó tún bá a fi ìlọsíwájú kó fi kún ọ̀rọ̀ kábíyèsí torí pé àsìkò tó ti gbadé yẹn ọmúnú ọmọ kékeré ọkùnrin obìnrin onílé àlejò ọmúnú wọn dùn everybody nílùú Ọ̀gọ̀mbọ̀ inú wọn dùn gan gẹ́gẹ́ bíi pé nǹkan tí ò tí ì ṣẹlẹ̀ rí tó ṣẹlẹ̀ lásìkò tiwọn yẹn ó jẹ́ kínú àwọn arúgbó gan kínú wọn dùn dáadáa. orúkọ tèmi ní Chief Alani Bákàrẹ̀ olórí ẹbí Abéjì ojúṣe mi pọ̀ sí aláṣẹ kejì òrìṣà nítorí pé ìgbàkúgbà tí wọ́n bá ti pè wá a máa dá wọn lóhùn bóyá a ní ọ̀rọ̀ sọ ní pálásì ni o àbí a ní ètùtù ṣe láàrin ìlú a gbọ́dọ̀ ṣàgbàtẹ̀ a gbọ́dọ̀ gbárùkù pẹ̀lú wọn láti ṣe ẹ̀tọ́ tó yẹ ká ṣe ń bẹ̀. Ọlọ́run ọba ló yàn fún wa Ọlọ́run ọba ló yàn wọ́n fún wa nítorí pé àwa ń ronú tiwa Ọlọ́run ọba ń ro tiẹ̀ nítorí pé Ọlọ́run rí i pé ẹni tí ó tọ́ sí ọba ló yẹ ká fi jọba Ọlọ́run ọba náà ni ọba tó yàn fún wa gẹ́gẹ́ bí aláṣẹ kejì òrìṣà
àwọn ló yẹ ká máa pè ní ọ̀gbàgbà gbọ́tẹ̀wọlẹ̀ gbadéwọ̀lú first Ọ̀gọ̀mbọ̀ kingdom. So wọ́n ṣe ọtọ́ sí oyè yẹn. Àwọn àgbà ní ìka tó bá tọ́ símú là fi ń rumú, kí yẹn jẹ́ ti kábíyèsí kó dẹ̀ jẹ́ ti àwọn àgbà orí ìjókòó. Nítorí pé kí wọ́n tó di baálẹ̀ láti mọ ojúṣe wọn lù yìí. Lẹ́nu ìgbà tán jẹ baálẹ̀, wọ́n ti ṣe gudugudu méje yàyà mẹ́fà nípa ọ̀rọ̀ àwọn fámìlì míì tí àwọn fámìlì míì ò sẹ́tù. Àwọn ló sẹ́tù gbogbo many matter nílùú yìí tí gbogbo ìlú fi calm down, ẹyẹ fi ń ké bí ẹyẹ, teku fi ń ké bí eku. Àìmọye case tó ti reverse padà wálé tó ti yanjú amicably láàrin àwọn ẹbí àbí láàrin ìlú kejì síra wa. So ìdí tí a fi wò pé àwọn gangan ni ló tọ́ sí ipò yẹn. Èèyàn pàtàkì ní kábíyèsí, atọ́batọ́lẹ̀ kó tó jọba ni wọ́n. Nítorí pé kí wọ́n tó di baálẹ̀, wọ́n ti kọ́kọ́ jẹ àpèsè níbí kan kó tó di pé a tún wá yàn wọ́n baálẹ̀ níbí. Àtìgbà tó ti jọba sílùú yìí, gbogbo tọmọdé tàgbà, àwọn ìlú kejì tí ó tẹ̀ ṣọmọ ìlú yìí gangan inú wọn dùn sí ni pé ààrẹ èèyàn fi jọba, tí gbogbo àwọn lọ́balọ́ba tó ti wá síbí wá kí kábíyèsí wa pé no àtọba tẹ́lẹ̀ ni ẹ́, inú gbogbo wa ló dùn sí. Orúkọ mi ni Lukman Ọlátúnjí Lawal, olórí ẹbí ilé Ṣádípẹ̀ láti ìdílé Odùfuwá. Kábíyèsí wa jẹ́ onírẹ̀lẹ̀ èèyàn, tó bá dẹ̀ sọ pé èèyàn jẹ́ onírẹ̀lẹ̀ ó ti kó nǹkan ọ̀pọ̀lọpọ̀ sínú. So ó dẹ̀ jẹ́ ẹni tó ní ìtẹríba, tó dẹ̀ fẹ́ràn èèyàn táwọn èèyàn náà dẹ̀ tún fẹ́ràn wọn púpọ̀ jù. Irú èèyàn tí Ọba Láílúwà jẹ́ nìyẹn. Àṣeyọrí tí Ọba Láílúwà ti ṣe tínú mi dùn sí, àwọn tó jẹ́ bàbá wa náà ti mẹ́nu bà díẹ̀ nínú ẹ̀. Ààrẹ náà ni solar street light tí kábíyèsí ṣe sí gbogbo àárín ìlú Ọ̀gọ̀mbọ̀, àti wípé ìmí tún ni pé kán support àwọn ọmọ nípa ọ̀rọ̀ ẹ̀kọ́ fọ́mọ tó fẹ́ lọ síléèwé, bí a tó tún fẹ́ further mọ̀ ní tó fẹ́ ṣe degree or master. So gbogbo yẹn ara àṣeyọrí tí Aláìlúwà ti ṣe nìyẹn. Bí èèyàn bá gẹ̀ṣù nínú mi kò ní kọsẹ̀, inú mi dùn púpọ̀. Àyàfẹ́ tó bá jọ máa lè ìlú Ọ̀gọ̀mbọ̀ ló máa nígbà tí bàbá gba ọ̀pá àṣẹ inú òun dùn sí. Wọ́n ní ìran dídẹrẹ́ kò kí ń ṣe rọ̀sùn. Aláìlúwà ọba Muslim Abiọdun Ogunbọ agbo atọ afọwọ́pawú adẹ́fòrè ìjọbi. Wọ́n ti fọmọdé jẹ́, wọ́n á fàgbà, wọ́n á lù pẹ́pẹ́pẹ́. Èmi ni ọ̀gbẹ́ni Latif Ogunleye, olórí ẹbí Ṣèédù Ogunleye. Ojúṣe wa pọ̀ torí pé bọ́mọ ẹni bá da káwí kì í ṣe pé kàmúlàdó. Wọ́n tó wá ṣẹlẹ̀ ni pé bí nǹkan bá ṣẹlẹ̀ ń lù á pè wá. Ìwé ìdè tó pè mí sí wọn bá after 9 wọ́n pè mí lánàá. Tí ò máa pọ́n ọmọ tí ò dá mi ò ní wá. Ọmọ tó gbọ́n lẹ́yìn tó mọ bá yín ṣèjọba ni. Ní ọba tẹ́lẹ̀. Ṣùgbọ́n ilé ìtọ́lọ́run fún wa, Ọlọ́run ló yàn fún wa, kì í ṣe agbára wa. Torí àwọn kan ti ń ṣe nílùú gbòmìnira tí ọ̀sán bì tó ti lọ bí ọdún 9 ọdún 10 tí wà wà rí bẹ̀kọ́tẹ́ ẹgbẹ̀rún 2 àrípẹ́ fọlọ́run. Kò dẹ̀ síjà láàrin ra wa títí dìgbà yìí, kò sí èdè àìyedè. Bàbá àdúgbò ayé pé kó pọ́n obìnrin sẹ́yìn ìpínlẹ̀ gbogbo bí àákún ni ibi yìí ò ní gbèrò ni ó yẹ kó pé ìbá olórí ẹbí kò máa bọ̀ ń bí. Kábíyèsí jẹ́ ẹni tó fàyàn mọ́ra, àti obìnrin àti ọkùnrin àti ọmọdé àtàgbà ó jẹ́ ẹni tó fàyàn mọ́ra. Bí èèyàn bá sunkún dé gbé máa rẹ́rìn jáde ni lágbára Ọlọ́run torí tí ń hùwà yẹn tẹ́lẹ̀ gbọ́dọ̀ pé aláṣẹlá ó ní ìdí tó fi ń pè aláṣẹlá bẹ́ẹ̀ ó dẹ̀ tí mọ̀ pé ó máa tẹ̀yẹ̀ nǹkan gbèsè ayé òun tó bá ti pè wá tó bá ti débi báyìí tó bá nọ̀rọ̀ lẹ́ báyìí á ní ẹ̀yin bàbá ní kẹ́kọ̀ọ́ dà sí gbogbo bá sọ lọ́ta sọ́bọ̀ báyìí á pè pé só ti tẹ́ wa lọ́rùn ẹ̀yin bàbá tàbá ní ó tẹ́ wa lọ́rùn bẹ́ẹ̀ á lù ló ń tẹ̀ tó bá ní kò tẹ́ wa lọ́rùn bẹ́ẹ̀ òun náà wá dà sí. Orúkọ tèmi ni ọmọọba Tósìn Muideen Wahab tí mo jẹ́ gẹ́gẹ́ bí akọ̀wé fún Ògùdù Royal Family ti ìlú Ọ̀gọ̀mbọ̀. Kábíyèsí wa jẹ́ èèyàn kan tí ó kó àwọn èèyàn mọ́ra tó dẹ̀ jẹ́ pé tí kábíyèsí jẹ́ ẹni tí ó ní àánú èèyàn lójú tó dẹ̀ jẹ́ pé gbogbo àwọn nǹkan tí tó bá lè fa rúkèrúdò nínú ìlú kábíyèsí jẹ́ èèyàn kan tó jẹ́ pé a máa wá bí àṣeyọrí àti bí àlàáfíà ṣe máa jẹ ọba nínú ìlú Ọ̀gọ̀mbọ̀. So
lára àwọn nǹkan tí mo lè sọ díẹ̀ nínú àwọn nǹkan tí mo rí mọ́ kábíyèsí ni. ọmọ ọjà mojì ọmọ elédùẹ̀ ọmọ oníṣàbí àpárá ọmọ alábàtà tí ń ráwọ́ ọmọ àpárá òníbò òkìtì ló láwọn agẹmọ ló kó wọn jọ ará àwérè ti sálà jógbẹ̀dù ìwéré ilé òkò lọ́jà ọmọ etí ń lu àlẹ́ àgbọn ọmọ òmùgbàrà ọjà fetí kó láwálé ọmọ ògbòrògbòdò gbódòkodo létí o ọmọ òṣùpá tí inú òye làwọn ọmọ ẹja gbénu omi dá ọmọ oníṣakí ògùn òrọ́kẹ àgbẹ̀dẹ ò gbọ́dọ̀ rọ́ bàbà ọmọ iwájú ọlọ́kọ̀ ń so owó ẹ̀yìn kùlé ọlọ́kọ̀ ń sójì gbàlẹ̀kẹ̀ iwájú ọlọ́kọ̀ a sì máa tàn yẹbẹyẹbẹ lójú omi ọmọ káfọwọ́ wà káfàjẹ wà káfọ gèdègèdè ọwọ́ wa kọ̀dé ìṣẹ́rí ìyá mi ọmọ oníbẹ̀jọ àgbè ọmọ gbé àfọ̀wọ̀ ọmọge mẹ́ta òréré tí kàn ń sowó tí kàn ń soyún tí kàn ń sàlárì bàbá aṣọ ọmọ akéńgbó kẹrù òbárọ́nà ọmọ wọn ìlú là ń ṣẹ̀ṣọ́ bá a ti tó lóge ẹni mọ́ táwa Ògúnbọ̀ ibẹ̀ náà borí mi sọlẹ̀ sí ibẹ̀ náà bí mi sí láti ká 50 ọdún o ó ṣe dáadáa o ọ̀tẹ̀ tó ti gbadé yìí ó tú òbá o ń tún lù ṣe o gbogbo ìlú ló ṣẹ́tù o. Musiliu ọmọ Ògùdù ọ̀kẹ́ òṣáàdì ẹbọra òjò ògùn jẹ́ arágbádá jóògùn ọkùnrin mẹ́ta ìkan ṣoṣo àjànàkú tómi gbó kìjikìjikìji ọmọ òjòrú ilé ọmọ àwólúmọ̀ ọmọ apẹ̀dàn kèké kóyímẹ̀mú ìwéré nílé òkò lọ́jà ọmọ òjòlódé la mórí ìyàwó bọ̀kẹ́ òjòdá tó rí ìyàwó òdúró ọmọge mẹ́ta òréré ìkan mi sowó ìkan mi soyùn ìkan mi sàlárì bàbá aṣọ ọmọ gbé àfọ̀kọ̀wọ̀ àfọ̀kànwọ̀ ń bẹ̀jù tẹrú tọmọ rẹ̀ sáágbó ẹrú kì í wò ọmọ kì í wò ọ̀pá ńlá ṣomi kéré ọ̀n kì í gbowó ọkọ̀ lọ́wọ́ èṣù ẹni bá gbowó ọkọ̀ lọ́wọ́ èṣù á kọ́pa lẹ̀ á kájí ẹ̀ lẹ̀ á gbọ̀run lọ kábíyèsí gangan òun ló ní ìlú Ọ̀gànbọ̀ ọ̀kẹ́ òṣàdì gangan yẹn ọ̀kẹ́ òṣàdì Ògùdù ọ̀kẹ́ òṣàdì yẹn ló bí bàbá tó bí bàbá kábíyèsí àwọn ọmọ ọ̀kẹ́ òṣàdì yẹn Ògùdù ọ̀kẹ́ òṣàdì yẹn ló tẹ̀lú Ìdó òun ló tẹ ìlú Ìdó àti Ṣakí ni o ọmọ oníṣakí ògún òrọ́kẹ́ ọ̀nà fún òrọ́ bàbá àti Ṣakí ló ti wá àti Ṣakí ni kábíyèsí ti wá ìgbà tóun tẹ̀lú Ìdó àwọn àlejò tó tẹ̀lé àwọn lọ̀wọ́ jẹ́ arágbádá jóògùn ẹ̀yìn ẹni akápò tẹ̀lé ẹ̀yìn ẹni agúnbíadé tẹ̀lé ẹ̀yìn ẹni bákàrè tẹ̀lé bàbá tó bí bàbá aláṣẹlà ló tẹ̀lú Ìdó ìlú ìyá tó bí mi pẹ̀lú bàbá tó bí bàbá kábíyèsí Ògùdù ló bí wọn kábíyèsí kẹ̀ tẹ bá wà ìlú ìlàlẹ́sàn iná yí dàlú ní gbẹ̀gì Allahu Akbar ìlú ìtìdí tuntun kábíyèsí ó ti sọ di pé téǹgé kódà ìgboro pàápàá ní ìgboro lọ́wọ́ báyìí kò tẹ̀sí àdúgbò tó lè farawé ìlú wa l'Ọ̀gànbọ̀ lẹ́nu tí kábíyèsí jẹ lẹ́nu tí Musiliu Aláṣẹlà jẹ kò sílùú tó lè farawé gbìnbá kìlìṣà yá gàgàgà ó máa dùn fún kárẹ́kẹ́dẹ́rẹ́ ni kábíyèsí máa lòlú ìgbó kẹgẹ́ ni elekele kì í ṣúpọ̀ àwọn lágbára Ọlọ́run. tí mo ń ṣaṣojú ẹkùn Etí Ọ̀sà ní ilé ìgbìmọ̀ aṣòfin ní ìlú Èkó lọ́wọ́lọ́wọ́ tí mo jẹ́ igbákejì olórí ọgbẹ́ tó jùlọ ní ilé ìgbìmọ̀ aṣòfin ní ìlú Èkó. Àkọ́kọ́ bẹ́ẹ̀ ká máa dúpẹ́ lọ́wọ́ gómìnà Babájídé Olúṣọlá Sanwó-Olú tí wọ́n fi ipò ọba tó fi táwọn ẹ̀rọ nímọ̀ ọkọ̀ adẹ́tùdúpẹ́ lọ́wọ́ ráìtọ̀ ọ̀rọ̀ ìlú dọ́kọ̀ múdà ṣíwá ní Ọbásanjọ́ fún àtìlẹyìn àwọn náà lórí pé kí Ọ̀gànbọ̀ kí wọ́n ní ọba so adúpẹ́ gidi gan lórí pé Ọ̀gànbọ̀ ló tọ́ sí ọba ó dẹ̀ ẹ̀kọ́ tí ọba ti pẹ́ ṣùgbọ́n àsìkò tí gómìnà wa Babájídé Olúṣọlá Sanwó-Olú ní agbára wa ní ọba ní ìlú Ọ̀gànbọ̀ so lórí ọ̀rọ̀ tí ẹ gbé lórí pé àjọṣepọ̀ ìlú pẹ̀lú kábíyèsí tó wà bẹ́ẹ̀ láti bí over 20-something years ogún ọdún sẹ́yìn wọ́n ti mú gẹ́gẹ́ bí ọmọ bí adopted son ṣe tó mo ti wà pẹ̀lú wọn gidi gan in fact nígbà tí mo ti ń lọ sí
mo ti wà ní yunifásitì ní LASU. Ìgbà yẹn wọ́n ti dúró tì mí, wọ́n máa ràn mí lọ́wọ́ pẹ̀lú láti pè fún ìṣọ̀rọ̀ àwọn wọ́n á dẹ̀ máa sọ fún pé ìkàwé mi ò ṣe mọ̀ pé àwa la máa jẹ́ bí ọjọ́ iwájú ìlú Ọ̀gọ̀nbọ̀ la máa gbé ìlú Ọ̀gọ̀nbọ̀ lárugẹ kó àwọn fẹ́ kí n kàwé mi dáadáa kí n lè kú sí oṣù gbogbo tí bá nílò ìgbà yẹn náà ti bá lọ bá wọn máa fún ọba ẹ̀tọ́ bá lè ṣe wọn máa fún oṣù bá fi ṣe títí nìyẹn. So nígbà tí àdẹ̀wà ṣetán ní láti náà tí mo wá fẹ́ lọ sáà tẹ̀wá sí kankan ní ọwọ́ mi ṣùgbọ́n bá wọn kò sówó lọ́wọ́ mi mo lọ sáà nígbà yẹn sàn lálẹ́ lọ ìgbà tó wọ́n náà àwọn náà tẹ̀lé owó pọ̀ lọ́wọ́ wọn lọ́ bá gbé ọ̀rẹ́ àwọn kan kó jòkó yá wọn ní 70,000 naira nígbà tó máa yá wọn tó máa mú òwe ìgbà nípa mo bá àwọn múnú ẹ̀ wọ́n ní lọ́wọ́ pé kébì máa kó gbogbo ẹ̀ lọ àti kébì tẹ̀ kọ́kọ́ lọ sáàbù náà kó tébì bá sáàbù ti bá dé pé àwọn amánéjì ara wọn ní ìlú dẹ̀ dúpẹ́ lọ́wọ́ lílé kan bó ṣe jẹ́ tó lọ sí Bayelsa nítorí ìgbà mi tẹ̀ sí owó ọwọ́ mi rárá. So ọ̀pọ̀lọpọ̀ nǹkan ní kábíyèsí tó ti ṣe nínú kan mèremère. So lẹ́yìn ìgbà yẹn náà tí mo ti lọ sáàbù kan tí mo ti fẹ́ ṣe ìyàwó náà wọ́n pè wọ́n ní mo lò láti fi ṣe ìyàwó. Ṣé àti mo kọ́kọ́ lò ní balọ̀ ní Yorùbá àpàlọ́ tí mo lò lókè tí bàbá ìyá mi lé tọ́ fún mi tí mo Yorùbá àpàlọ́ tí ṣe àwọn lọ́ra ṣé àti bọ́ fún ló ti fi ra ṣé àti balọ̀pàá tá fẹ́ ṣe ìyàwó náà ṣàfihàn ìgbà tó máa ṣe ìyàwó náà àyèmọ̀ owó ṣe pé tí wọ́n náà lọ́dún ṣe ṣe so tí bá ní pé kí n máa sọ ohun tí kábíyèsí ṣe fún mi ìyá ṣùgbọ́n nígbà tí mo tó wá kó bẹ́ẹ̀ tí mo tó lọ iṣẹ́ ní Lagos Internal Revenue Service náà ní mọ́tò tí máa bẹ̀rẹ̀ sí gbé lọ sí iṣẹ́ orílẹ̀ oṣù mẹ́fà ni mo fi mọ́tò wọn tó ń pè ní discussion continue tó ṣe pé mọ́tò ògùn kìíní tó lè pa àwọn fún àwọn olóyè ọkọ̀ máa lù mọ́tò pé fún mi kí n oṣù mẹ́fà mo fi lò kọ́dọ̀ tó ṣe tèmi náà bí ṣe túnṣe ra tèmi náà fún mi náà kò tún ṣe ẹ̀yìn wọn àjọ ṣe àwọn nǹkan kan tí nǹkan náà dẹ́ ìjà ní tó so àti gba yẹn ṣàtì mi gẹ́gẹ́ bí ọmọ sọ títí di báyìí ọmọ náà ni mo ṣe jẹ sí wọn tó lè jẹ kó wọn dẹ̀ ṣe dáadáa sí mi wọ́n ń tọ́jú mi wọ́n ń ṣe kẹ́ mi bí ṣe túnṣe wáyé náà tí wọ́n á lé ìgbìmọ̀ àfihàn bẹ́ẹ̀ náà ọ̀rọ̀ lẹ̀ lè wáyé àwọn fẹ́ kalẹ̀ àbí ìlú fẹ́ dúdú rọlẹ̀ bẹ́ẹ̀ náà lọ́ máa tún síbẹ̀ bẹ́ẹ̀ náà wà nínú bálẹ̀ káàsù ìjọba fẹ́ ṣètò ọ̀rọ̀ lẹ̀ pé àwọn fẹ́ kalẹ̀ fún àbí ìjọba fún wa nílẹ̀ àwọn fẹ́ pín wọ́n ń pín mi ńlẹ̀ wọ́n dẹ̀ ń ṣẹ̀tọ́ tèmi tó bá lè jẹ́ pé kò ṣe ilẹ̀ náà lọ́ fẹ́ pín tó bá jẹ́ kówó náà ni wọ́n á pín mi lówó tèmi náà so mò ń pín ẹ̀tọ́ ní ìlú mò ń gba owó ilẹ̀ mo dẹ̀ wọ́n dẹ̀ ń pín ilẹ̀ tó jẹ́ ti jẹ́ tèmi náà wọ́n pín fún mi mo dẹ̀ ń wà àfihàn wọ́n ń ṣe dáadáa sí mi lóyún tó dẹ̀ dáa ni wọ́n kò sẹ́ni tó bẹ́ ẹkún dọ́dọ̀ wọn tó rẹ́rìn jáde bọ́lọ́run ṣe dá wọn ní fẹ́lẹ́ ní àdúrà àwọn èèyàn ló gbà lórí wọn irú ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ti ṣòro fún báyà àwọn wàá pàdé lọ ké sọ́lọ́run pé ẹni ìgbọ̀ngàn ni kí Ọlọ́run jẹ́ kó jẹ ọba ní ìlú Ọ̀gọ̀nbọ̀ àtìgbà tó dẹ̀ tí wàá jẹ ọba ní ìlú Ọ̀gọ̀nbọ̀ ìlú lójú. Orúkọ mi ni Olórí Rafiat Anoluwapo Ogunbọ ti Ọ̀gọ̀nbọ̀ nípínlẹ̀ Èkó. Lálákọ̀ọ́kọ́ gẹ́gẹ́ bí olórí tí kábíyèsí bá ní àlejò àbí tí àwọn èèyàn bá wá wọn wá òkè tí bá rí pé kábíyèsí ṣì busy at least máa bọ́ta máa dá àwọn àlejò wọn lóhùn máa entertain wọn kí kábíyèsí tó dé then pẹ̀lú àárín èmi àti aráàlú àti obìnrin àti ọmọdé ó dán pẹ̀lú àṣẹ náà ó dán ṣá so ìgbà míì kan tí àwọn aráàlú àti obìnrin tó bá fẹ́ get in touch sí kábíyèsí wọ́n máa rán mi gbà mí then ni mo mọ bí ṣe máa present ẹ̀ sí kábíyèsí then mo mọ bí ṣe máa sweeten ẹ̀ like má ṣe mú dùn then ìgbà míì náà ti bá dẹ̀ rí pé ok tí bá ti notice pé kábíyèsí ojú wọn fẹ́ kọ́rẹ́ lọ́wọ́ mo mọ bí ṣe máa calm wọn down bí ṣe máa calm wọn down ṣá then tí wọ́n dẹ̀ jí láàárọ̀ most of the time tí wọ́n jí láàárọ̀ àdúrà la máa kọ́kọ́ fi bẹ̀rẹ̀ day wa at least kọ́nà fún wa ṣe kọ́nà dẹ̀ dáàbò bò wá. nítorí ọjọ́ òde ńlá làádáṣọ ńlá nítorí kí iṣu ta àtàfọ́ ebè la ṣe pẹ̀tù iṣu lóko torí kí ìlú ní dàgbàsókè náà la ṣe yan ọba ìlú Ọ̀gọ̀nbọ̀ ti yan Abiọdun Ogunbọ lọ́ba wọn ìjọba sì ti gbálẹ̀ fún ìdàgbàsókè lókù tí gbogbo ìlú ń retí èwo ni kábíyèsí ń ṣe o. ẹ ṣe tí a bá wo àwọn nǹkan tí a ti ṣe ó pọ̀ tí ó ní òǹkà nítorí pé lẹ́nu pé mo débẹ̀
la lè sọ pé à ń pe àwọn ìjọba títí ọ̀nà láti Ọ̀gọ̀mbọ̀ sí ọ̀nà Ṣàngótẹ́dọ̀ ìgbà náà ló ṣẹlẹ̀. Lọ́wọ́lọ́wọ́ bá ìgbà tí di ọba yìí mo ti tẹ́ bá wo gbogbo ìlú sí ẹ rí pé ẹ ti rí solar light tí ń ṣe pé ìjọba ló ṣe láti inú ààfin láti ṣe gbogbo ẹ̀ pátápátá. Àwọn nǹkan bẹ́ẹ̀ náà ni a ti ṣe. Gẹ́gẹ́ bí ṣe sọ síwájú, a ṣẹ̀ṣẹ̀ ń tún àwọn nǹkan ṣe ni. Ibi tí rògbòdìyàn bá ti ṣẹlẹ̀ fún àìmọye ọdún kó tó di pé ọmọ tó máa tó ó gba sùúrù. Nǹkan tó ṣẹlẹ̀ lọ́wọ́ yìí nìyẹn. Ní ohun tí mo fẹ́ràn jù, tí èèyàn 10 bá rán lọ wá sí ọ̀dọ̀ mi, tí kódà kó jẹ́ 6 bí èèyàn 10 bá jẹ́ 6 ló gbọ́rọ̀ ẹ̀kọ́ wá, àwọn tó gbá ẹ̀rọ ọkọ̀ wá ẹni kọ́kọ́ máa dá lóhùn náà. Nítorí pé mo fẹ́ràn kí ọ̀rọ̀ ẹ̀kọ́, nítorí ọ̀rọ̀ ẹ̀kọ́ ló lè gbé ìlú dókè àgbà. Tí ọ̀rọ̀ ẹ̀kọ́ bá wà nínú ìlú, gbogbo ìlú á tẹ̀síwájú. A rí wípé ní ayé tá wà yìí, ọmọ tá bá bí tí ó bá ní ẹ̀kọ́ kí ló kúkú wáyé fún ni, ibi tọ́rọ̀ ìlú ń lọ nìyẹn. Tí wọ́n bá wáyé lóde òní tí ó bá nẹ́kọ̀ọ́, kí ló kúkú wáyé fún ni ká sọ. Nítorí pé ọ̀rọ̀ ẹ̀kọ́ ó ṣe pàtàkì, ó ṣe kókó. Mo ń fi ọ̀rọ̀ ẹ̀kọ́ ṣeré rárá, nítorí pé Yorùbá bọ̀ ọ́ ní ọmọ tàbí tí àkọ́ òun ló máa gbélé ta kọ́tà. Yorùbá tó sọ ọ́ rí kọ́ tó sọ o. Nítorí ọ̀rọ̀ ẹ̀kọ́ ó jẹ mí lógún. Ti dẹ̀ mọ̀ pé mo dúpẹ́ f'Ọlọ́run wípé ìlú Ọ̀gọ̀mbọ̀ lórí ọ̀rọ̀ ẹ̀kọ́ ó ti tẹ̀síwájú púpọ̀. Torí a ti rọ́ ọmọ wa ní House of Assembly tòní sí ọmọ wa 2 ló wà ńbẹ̀. Níbi pé kí ni ọ̀rọ̀ ẹ̀kọ́ náà ni a ti ń gùnkè àgbà níbi ẹ̀kọ́ náà ni àti bẹ́ẹ̀ lọ. Lọ́ọ̀yà ti wà rẹpẹtẹ bẹ́ẹ̀ bí ọ̀rọ̀ ẹ̀kọ́ bó ṣe rí ni a ti ń tẹ̀síwájú sí náà. Torí ẹ̀kọ́ ló lè gbé ìlú lárugẹ, ló lè gbé ìlú lọ sókè bí ó ṣe rí nìyẹn. Gẹ́gẹ́ bí kí tó di ọba, real estate business ni mo ń ṣe títí di bá ṣe sọ̀rọ̀ títí dọ̀la. Tí wọ́n bá bọ̀ sí tó bá ti bẹ̀rẹ̀ ti rí complex mẹ́tìrí Àṣìlá Properties plaza níbẹ̀, iṣẹ́ ti yàn láàyò ni títí dọ̀la náà ni. Tèmi ò ń ṣe pé ọba ò lè ṣiṣẹ́. Mo tún wà into furniture business. Gbogbo at least mo ṣe ní business bíi 3 tí mo ń ṣe. Ó ṣe rí nìyẹn. Àwọn nǹkan ńláńlá wà téèyàn yóò fi ṣe àríkọ́ṣe nínú ìtàn ìlú Ọ̀gọ̀mbọ̀ yìí. Pàtàkì náà sì ni kí gbogbo ọba àtàwọn aráàlú mójútó ìdàgbàsókè ìlú wọn. A kì í fi iṣẹ́ ìgbọ̀nsẹ̀ rán ọmọ ẹni. Bí ọkọ̀ sì ròkun tó rọ̀ṣà, èbúté ni yóò fàbọ̀ sí. Ilé ẹni ni ilé ẹni. Ìlú Ọ̀gọ̀mbọ̀ ò ní bàjẹ́ o. Kí adé pẹ́ lórí, kí bàtà sì pẹ́ lẹ́sẹ̀ ọba tuntun tó jẹ.